For our
jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ bàbá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn lógo. Ọba tó ń jà fún wa, ọba tó ń gbèjà wa jà. Àdúrà tá fẹ́ gbà, àdúrà ìrànlọ́wọ́, àdúrà ìrànlọ́wọ́, àdúrà ìrànlọ́wọ́. Good morning everybody. Ẹni tó bá ní bíbélì ẹ̀ lọ́wọ́ kó náà ṣí Psalm 35. Àdúrà ìrànlọ́wọ́, àdúrà ìrànlọ́wọ́. Right. Ọlọ́run nìkan ló lè jà fún wa. Nígbà tí a bá ké pè é, òun nìkan ló lè dìde ìrànlọ́wọ́ fún wa. Mo kí yín bẹ́ẹ̀ ṣe wọlé sórí afẹ́fẹ́. Yóò dára fún yín lórúkọ Jésù Kristi. Ẹ ó rí àánú gbà lórúkọ Jésù Kristi. Gbogbo yín bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń kí yín. Yóò dára fún wa lórúkọ Jésù. A ò ní ṣe lásán ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ̀mí mímọ́ yóò dáhùn sí ọ̀rọ̀ wa lórúkọ Jésù Kristi. A ó rí àánú gbà ní orúkọ Jésù. Bí a ṣe ń wọlé sí orí afẹ́fẹ́, ẹ jẹ́ ká ṣí bíbélì wá sí Psalm 35. Psalm 35, àdúrà ìrànlọ́wọ́, àdúrà ìrànlọ́wọ́. Nígbà tí èṣù bá gbógun dìde, Olúwa nìkan la lè ké pè fún ìrànlọ́wọ́. Ẹ jẹ́ ká sáré gba àdúrà yìí níwọ̀n bí ìṣẹ́jú mélòó tá a fi gbà á. Olúwa, mò ń fẹ́ ìrànlọ́wọ́ rẹ. Ìrànlọ́wọ́ Olúwa nìkan ló lè dìde fún èèyàn tí kì í jáni kulẹ̀. Olúwa nìkan ló lè dìde ìrànlọ́wọ́ tí kì í jáni kulẹ̀. Yóò dára fún yín lórúkọ Jésù Kristi. Ẹ ṣe wọlé sórí afẹ́fẹ́ tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórúkọ Jésù. Ẹ ó rí àánú gbà. Ìrànlọ́wọ́ yóò dìde fún yín níbi tí ẹ ti rò pé ẹ ò ní ìrànlọ́wọ́ mọ́. Níbi tí ẹ ti rò pé ọ̀nà ti pín, ọ̀nà yóò là fún yín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká kọ́kọ́ bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, dáríjì mí. Ẹ̀mí mímọ́, dáríjì mí. Ayérayé ọba àwọn ọba, dáríjì mí. Ẹ jẹ́ ká kọ́kọ́ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa, ó bẹ̀bẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí fún ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dìde láti tako àdúrà mi. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Kò sí bá a ṣe fẹ́ béèrè ní ọwọ́ Ọlọ́run tí Sátánì náà ní máa wò pé ẹ̀ṣẹ̀ wo ló wà lọ́rùn ẹni tó fẹ́ ṣàánú fún yìí. Ẹni tó tẹ̀ ló fẹ́ dìde ìrànlọ́wọ́ ìwọ ẹ̀ṣẹ̀ tó wà lọ́rùn ẹ̀. Ẹ jẹ́ ká sọ fún Olúwa pé Olúwa, mo bẹ̀ ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, rántí ikú rẹ lórí igi àgbélébùú, fi dáríjì mí, fi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ̀ṣẹ̀ lérò, ẹ̀ṣẹ̀ ní ìṣe, ẹ̀ṣẹ̀ nínú ìwà wa. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Ẹ̀ṣẹ̀ a máa gé ẹ̀mí ènìyàn kúrú. Ẹ̀ṣẹ̀ a máa fi ìyà jẹ ènìyàn. Bóyá ẹ̀ṣẹ̀ tó dá o, èyí tó jogún bá nílé bàbá, èyí tó jogún bá nílé ìyá, èyí tó jogún bá látara àwọn òbí gan, èyí tí wọ́n gan fúnra rẹ̀ dá. Ẹ̀ṣẹ̀ a máa ṣekú pànìyàn. Ẹ̀ṣẹ̀ a máa dènà ìrànlọ́wọ́ mọ́yàn. Ẹ já sọ fún Olúwa pé Olúwa dáríjì mí. Ẹ̀mí mímọ́ dáríjì mí. Ẹ̀mí mímọ́, ayé mi fẹ́ ìdáríjì rẹ̀. Olúwa, bó ṣe dáríjì olè apá ọ̀tún ọjọ́ kìíní àná, Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Ẹ̀ṣẹ̀ a máa jẹ́ kéèyàn gbàdúrà kéèyàn má rí ojú rere Ọlọ́run. Ẹ já sọ fún Olúwa pé Olúwa, ayé mi fẹ́ ojú rere rẹ̀. Torí ẹ̀ ni mo ṣe tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ nígbà tí mo sòtítọ́, ìgbà tí mi ò sòtítọ́, ìgbà tí mo parọ́, ìgbà tí mi ò mọ̀ pé irọ́ gan ni tí mò ń sọ. Olúwa ẹ dáríjì mí. Ẹ já bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ máa ń fi èèyàn sínú àìsàn. Ẹ jẹ́ ká sọ fún Olúwa pé Olúwa, mo bẹ̀ ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, kó tó gbàdúrà ìrànlọ́wọ́ yìí, kọ́kọ́ wá ojú rere Olúwa. Ẹ jẹ́ kọ́kọ́ wá ojú rere Olúwa. Ọ̀rọ̀ Ọlọ́run dàbí ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni nínú ilé. Tí o bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkọ ẹ, o rí pé ó kọ́kọ́ máa ń wá ojú rere rẹ̀. Ó kọ́kọ́ wá ojú rere Ọlọ́run náà kó tó lè rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀. Ó wá ojú rere Ọlọ́run bó ṣe ń wá ojú rere ọ̀gá rẹ̀ lẹ́nu iṣẹ́, pé torí kó lè increase salary ẹ, kó lè ní promotion, kó má bàa rí wàhálà. Gbogbo wa náà la mọ̀ bá ṣe máa ń wá ojú rere ènìyàn. Bó ṣe ń wá ojú rere ènìyàn náà ló gbọ́dọ̀ wá ojú rere Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé Olúwa dáríjì mí. Ẹ̀mí mímọ́ dáríjì mí. Ẹ̀mí mímọ́ jẹ́ kí ẹ̀ṣẹ̀ a máa fi àkókò ènìyàn ṣòfò nínú ayé. Ẹ já sọ fún Olúwa pé Olúwa,
má jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó fi àkókò mi ṣòfò. Olúwa dáríjì mí. Ẹ jẹ́ á tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Àdúrà tá a fẹ́ gbà láàárọ̀ yìí, ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 35. Psalm 35. Psalm 35. Àdúrà ìrànlọ́wọ́ ni. Ó sì lágbára púpọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ká má bàa kàn pariwo lásán. Ká má bàa kàn pariwo. Ẹ̀ṣẹ̀ ti kún inú ayé. Ẹ̀ṣẹ̀ ti kún ayé àwa ènìyàn. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa dáríjì. Ẹ̀mí mọ́ dáríjì. Yorùbá máa ń pọ̀ òwe kan, wọ́n ní tí aṣòpá tó bá ní ò ní báyàwó aṣòpá ṣe nǹkan pọ̀, bí aṣòpá bá wá báyàwó rẹ̀ ṣe nǹkan pọ̀ ńkọ́, bó bá lò ní súnmọ́ ẹlẹ́ṣẹ̀, tẹ́lẹ́ṣẹ̀ bá jókòó tí ọsọ́rùn rẹ̀ ńkọ́, kí ló fẹ́ ṣe? O gbọ́dọ̀ tọ́kọ́ bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, kí n tó bẹ̀rẹ̀ àdúrà ìrànlọ́wọ́ láàárọ̀ yìí, Olúwa dáríjì mí. Ẹ jẹ́ á tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ á béèrè fún ìdáríjì. Ẹ jọ̀ọ́, àdúrà tá a fẹ́ gbà yìí, mi ò fẹ́ ká wò ó gẹ́gẹ́ bíi pé àdúrà lásán. Mo fẹ́ kí ẹ jẹ́ ká fi ọkàn wa síwájú Ọlọ́run. Mo fẹ́ ẹ wò ọmọbìnrin kan ní ọ̀sẹ̀ yìí náà ni, èní ní Wednesday báyìí lọ́dọ̀ tí wà lọ Australia báyìí, èní ní Wednesday. Bóyá ọjọ́ Saturday kọ́ ni ló pè mí pé dádì ọ̀rọ̀ ayé òun ò yí òun mọ́, nǹkan ò lọ déédéé, gbogbo nǹkan dojúrú. Mo á rẹ́rìn-ín. Mo dẹ̀ ní kó ṣe àdúrà ọjọ́ mẹ́ta kan ní ìṣòro ọjọ́ mẹ́ta kan tó ṣe. Bóyá ó wá rẹ́ expect pé kọ́lọ́run ti dáhùn. Ó ní dádì, mo kàn rẹ́rìn-ín, mo ní kò burú, tó bá di Wednesday kẹ́ ẹ pè mí. Nǹkan tí èmi mọ̀, nǹkan tí bàbá mi fẹ́ ṣe. Mo ní tó bá di Wednesday kẹ́ ẹ pè mí. Gbà tí ó di àná, ẹ gbọ́ testimony ẹ̀. Message tó sẹ́yìn sí pé dádì, I need to talk to you. So, this is not going well for me. Ẹ̀rí kan pa mí. Mo ní tó bá di Wednesday kó pè mí. Kó tó di Wednesday bàbá mi dá lóhùn. Mo ní dádì, àwọn immigration ti dá mi lóhùn. Sọ fún Olúwa pé Olúwa, má jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó fi àkókò mi ṣòfò. Olúwa, gbà mí. Tí máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí kò ti wò kí wòlíì náà súnmọ́ Ọlọ́run tó, bó ti wò kí wòlíì náà ní àṣẹ ní ẹnu tó, tí ẹni tí wòlíì ń gbàdúrà fún bá kú, tí ayé rẹ̀ bá kún fún ẹ̀ṣẹ̀, kò tí ì lè rí ọwọ́ Ọlọ́run. Mo sọ tí ọmọbìnrin kan fún yín nígbà kan tẹ́ ẹ gbọ́ testimony ẹ̀ náà. Ọmọbìnrin yìí ó ní dájú òun máa ń gbàdúrà, òun máa ń gbààwẹ̀ Monday, Tuesday, Wednesday, Thursday ló fi máa ń gbààwẹ̀, Friday and Saturday nìkan ló fi ń sinmi. Mo ní Ọlọ́run sì ń gbàdúrà yín, ṣùgbọ́n ẹ̀ ń dẹ́ṣẹ̀, ẹ má bínú. Ó ní ẹ̀ ń dẹ́ṣẹ̀, ó ní ẹ̀ṣẹ̀, ó ní bẹ́ẹ̀ ni. Mo sì ní ó yá, ẹ pè mí ní fídíò call, ojú lọ̀rọ̀ wà. Ó sì pè mí ní fídíò call. Kò ní ṣe rójú mi dáadáa, ẹ jù mí lọ lọ́jọ́ orí, ṣùgbọ́n Ọlọ́run fún mi ní àǹfààní láti lè bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Mo ní ṣé ẹ fẹ́ ṣe rere láyé? Ó ní bẹ́ẹ̀ ni. Ẹ fẹ́ ràánú gbà? Mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí, ẹ má rí bí ẹni pé mò ń sọ ọ̀rọ̀ fún ti yín o, ẹ rí bí ẹni pé Ọlọ́run ránṣẹ́ sí yín ni. Mo ní ṣe rí lóòótọ́ lẹ́ ń gbàdúrà, lẹ́ ń gbààwẹ̀ Monday to Friday, lẹ́ fi ń gbààwẹ̀, fi ń gbàdúrà, ṣùgbọ́n ẹ ronú jinlẹ̀, kí ni nǹkan ẹ̀ṣẹ̀ tẹ́ ń tọwọ́ bọ̀ tẹ́ bá fẹ́ kí Ọlọ́run gbọ́ àdúrà yín. Ó sì lọ ronú sí i. Fúnra ẹ̀ ló pè mí pé dádì, ẹ jẹ́ kó ń jẹ́wọ́ fún yín lóòótọ́ pé ṣe rí Monday to Thursday tóun fi máa ń gbààwẹ̀ àti àdúrà, òun ò kì í sún mọ́ ọkùnrin, òun kì í gbọ́ ọkùnrin láàyè. Ṣùgbọ́n gbà tẹ́ ní kó ń lọ gbàdúrà, kó ń ronú jinlẹ̀ lórí ẹ̀ṣẹ̀, òun wá rí i pé ọmọkùnrin kan máa ń wá sí ọ̀dọ̀ òun alẹ́ Friday ló máa ń dé. Ẹ gbọ́ mi dáadáa kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe gbàdúrà lórí àdúrà ẹ̀ṣẹ̀ jẹ́ ní tó lágbára tó máa ń fi àkókò ayé ènìyàn ṣòfò nínú ayé. Ẹ̀ṣẹ̀ a máa gba ọmọ lọ́wọ́ ènìyàn, yóò ṣílẹ̀kùnlẹ̀ fún Sátánì láti gba ọmọ lọ́wọ́ ènìyàn téèyàn ò bá kúrò nínú ẹ̀ṣẹ̀. A máa gba iṣẹ́ lọ́wọ́ ènìyàn, ẹ̀ṣẹ̀ a máa gba ògo dànù lọ́wọ́ ènìyàn tí Ọlọ́run ó sì máa wòyàn níran. Ọmọbìnrin ní dádì, alẹ́ Friday lọmọkùnrin máa ń wá sọ́dọ̀ mi, yóò sì sùn sọ́dọ̀ mi mọ́ Friday, Saturday, Sunday, tó bá di àárọ̀ Monday yóò lọ. Tó bá ti di àárọ̀ Monday tó lọ, ọmọbìnrin yóò tún bẹ̀rẹ̀ àdúrà àti ààwẹ̀. Kò wá rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ̀. Mo ní ṣé ẹ lè ṣe nǹkan kan fún mi? Ó ní ọmọkùnrin yìí ṣọkọ yín ni. Ó ní rárá, ọkọ yín kọ́ ló wà Nàìjíríà, ẹ̀ ń jà. Ó láwọn ń jà, ẹ lọ parí ìjà pẹ̀lú ẹ̀. Tẹ́ ẹ bá sì lè parí ìjà, tẹ́ ẹ rí pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yín, ẹ rí pé ó wà nínú Bíbélì, tí Bíbélì fi ọwọ́ sí pé kò lè kọ ọkọ nítorí nǹkan báyìí. Tẹ́ bá wá mọ̀, ẹ lọ kọ̀, ẹ wá ṣègbéyàwó pẹ̀lú ọkùnrin míì.
kẹwàá wò bóyá Ọlọ́run ó gbọ́ àdúrà yín àbí kò ní gbọ́. Ṣùgbọ́n tẹ́ bá lè dáríjì ọkọ yín, inú mi ìbá dùn kẹ́ pé kẹ́ dáríjì kẹjọ sọ̀rọ̀. Ọmọkùnrin ẹ lè dànù. Ó sì ṣe bẹ́ẹ̀, ó lè dànù. Mo ní ó yẹ ìjà gbàdúrà. Àwa bẹ̀rẹ̀ àdúrà. Ní oṣù náà, ẹni tó wà nílùú òyìnbó ní àìmọye ọdún lòun ò níṣẹ́, ẹ mọ̀ kéèyàn kàn máa ta gàárì, kó máa ta magí, kó máa dìlífẹ̀ ẹrù kiri, ní tó ń ṣe látijọ́ tó ti dé ìlú òyìnbó ni. Gbogbo nǹkan wà á rọgbọ, ó fọmọlẹ̀ Nàìjíríà kò lè kó ọmọ wọlé, kò sí físà, ó ṣe físà mọ́ dá lóhùn lórí àwọn ọmọ. Ọ̀sẹ̀ tá bẹ̀rẹ̀ sí gbàdúrà, ọ̀sẹ̀ náà ọjọ́ kan ṣoṣo lórí iṣẹ́ méjì. Ọ̀sẹ̀ tá gbàdúrà, ọ̀sẹ̀ tó tẹ̀lé báyìí ló pè mí pé dádì, ibi tó ń ti akọ application sí tipẹ́tipẹ́ wọ́n ní kóun wá bẹ̀rẹ̀ iṣẹ́. Òun bẹ̀rẹ̀ iṣẹ́ ibẹ̀ lòun wà tán tó ti pé onípò míì pé wọ́n tún ní kóun wá bẹ̀rẹ̀ iṣẹ́ ń bò míì. Mo ní ṣe rí pé ẹ̀ṣẹ̀ ló máa ń tako ìṣerere ènìyàn nínú ayé. Ẹja sọ fọ́lọ́run pé Olúwa dáríjì mi. Ẹ̀mí mímọ́, ẹ̀ṣẹ̀ wo ló fi àkókò mi ṣòfò nínú ayé? Olúwa dáríjì mi. Ẹ̀mí dáríjì mi. Ẹ̀yin ọkọ ẹ gbàdúrà, ẹ̀yin ìyàwó ẹ gbàdúrà. Ẹ jọ̀ọ́, ẹ̀ṣẹ̀ a máa jẹ́ kí n tó tọ́ kó wọ́. Ẹ̀ṣẹ̀ a máa jẹ́ kí nǹkan tó tọ́ nínú ayé ènìyàn kó sì máa wọ́ díẹ̀díẹ̀ téèyàn ò sì ní mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló kún fún ẹ̀ṣẹ̀ tí ó ń fi ìyà jẹ ìyàwó. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló kún fún ẹ̀ṣẹ̀ tó ń fi ìyà jẹ ọkọ. Ẹja sọ fún Ọlọ́run pé Olúwa, ẹ̀ṣẹ̀ wo ni ò ní jẹ́ n rí àdúrà ìrànlọ́wọ́ yìí gbà lónìí? Ẹ̀ṣẹ̀ wo ni ò ní jẹ́ kí n rí ojú rere ìrànlọ́wọ́? Àdúrà tá a fẹ́ gbà lónìí, àdúrà ìrànlọ́wọ́ ni o. Ìrànlọ́wọ́ ní ìgbà ìṣòro, ìrànlọ́wọ́ ní ìgbà tí èèyàn ní ayé èèyàn ní ìdí ìrànlọ́wọ́, ó la fẹ́ gbà. Ṣùgbọ́n ẹ jẹ́ Ọlọ́run ní ká kọ́kọ́ gbàdúrà, ká wá ojú rere rẹ̀. Ẹ já wá ojú rere rẹ̀ náà. Ó láìṣẹ́ pé ó wá ojú rere Ọlọ́run, ó lè rí nǹkan gbà. Ẹ já wá ojú rere rẹ̀ pé Olúwa dáríjì mi. Ọmọbìnrin yìí ó tún pè mí, kò tó oṣù kan ló ń dádì. Immigration tó ti pè pé kò lọ submit nǹkan báyìí lórí àwọn ọmọ òun kankan gbà àwọn ògo ní fọ́lọ́run lóko. Ẹni pé ó dáa ká ayé èèyàn kún fún mímọ́. Ẹ̀ṣẹ̀ òun ló dínà mọ́ yín láti jọ yìí. Ṣùgbọ́n ẹran ara, ẹ já gbàdúrà pé Olúwa, gbogbo ọ̀nà tí ẹran ara ń gbà lò mí láti dẹ́ṣẹ̀, Olúwa fàánú gbà mí. Ẹran ara tún mú padà sí díẹ̀ ẹ̀ṣẹ̀. Ẹran ara ó tún mú padà sí díẹ̀ ẹ̀ṣẹ̀. Ẹran ara ò jẹ́ kó tún lè ṣe bí Ọlọ́run ṣe ń fẹ́ mọ́, ó tún padà sí díẹ̀ ẹ̀ṣẹ̀. Ẹ wò kí ló ṣẹlẹ̀? Ó ní ẹlòmíì ṣe mọ́ sọ pé ìwàásù mi ò le nítorí pé ntí Ọlọ́run sọ fún mi, ntí Ọlọ́run fi hàn mí pé ó ń dí àdúrà àwọn ènìyàn lọ́wọ́, òun ni nǹkan tí mò ń wàásù. Ọmọkùnrin yìí, ọjọ́ tí ó jẹ́ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ tó yẹ kí inú rẹ̀ ó dùn, ọjọ́ náà ni Ọlọ́run tún gba iṣẹ́ méjèèjì lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n yóò máa rò pé Sátánì ni. Torí ó ti padà sí di èébì tó bì sílẹ̀, ó tún ti kó jẹ, ó tún ti di ìríra níwájú Ọlọ́run. Sọ fún Olúwa, kò sì sí nǹkan méjì tó ń ṣe ni pé ẹran ara ló ń fìyà jẹ. Ẹ sọ fún Olúwa, ọ̀pọ̀lọpọ̀ ló wà lábẹ́ ohun tí ẹran ara ń fìyà jẹ. Ẹ já sọ fún Olúwa pé Olúwa, ọ̀nà wo ni ẹran ara ń gbà fìyà jẹ mí tí mo fi ń dẹ́ṣẹ̀? Olúwa dáríjì mi, Olúwa ṣàánú fún mi. Olúwa dáríjì mi, Olúwa ṣàánú fún mi. Ẹ já gbàdúrà. Ẹ já gbàdúrà. Ẹ jẹ́ tó bá jẹ́ 30 minutes la fi lè gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ yìí, ó jù bẹ́ẹ̀ lọ níwájú Ọlọ́run. Ẹran ara, ẹ já sọ fún Olúwa pé Olúwa, ọ̀nà wo ni ẹran ara ń gbà fìyà jẹ mí? Olúwa dáríjì mi. Ẹ̀mí mọ́ dáríjì mi. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, ọ̀nà wo ni ẹran ara ń gbà fìyà jẹ mí? Ayérayé Olúwa, ọ̀gá ògo dáríjì mi. Olúwa dáríjì mi. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ onígbàgbọ́, ẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, ọ̀nà wo ni ẹran ara ń gbà fìyà jẹ mí? Ẹran ara ni, kò sí nǹkan míì tó ń fìyà jẹ ènìyàn ju ẹran ara lọ. Ẹran ara ló máa ń fìyà jẹ ènìyàn. Ẹran ara ló máa ń fìyà jẹ ọmọ ológo. Ẹ já sọ fún Olúwa pé Olúwa, ọ̀nà wo ni ẹran ara ń gbà fìyà jẹ mí tí mo fi ń dẹ́ṣẹ̀? Olúwa dáríjì mi. Ẹ̀mí mímọ́ dáríjì mi. Ọlọ́run àwọn wòlíì tòótọ́, ó yá dáríjì mi. Olúwa dáríjì mi. Olúwa dáríjì mi. Bí ẹ ṣe ń gbàdúrà yìí, ọ̀run yóò máa dáríjì yín ní orúkọ Jésù Kristi. Ẹ ó máa rí àánú gbà, ẹ ó máa rí ìdáríjì gbà. Ẹran ara a máa fìyà jẹ ènìyàn, kì í ṣe ènìyàn nìkan àti ìránṣẹ́ Ọlọ́run gan. Ẹran ara máa fìyà jẹ ènìyàn. Ẹ já sọ fún Olúwa, ẹran ara ló mú ìránṣẹ́ Ọlọ́run ṣe jẹ jìbìtì, tí wọ́n kó owó sí lọ́wọ́ tí ó ná, tí wọ́n kó ìdámẹ́wàá tí ó máa ná sí nǹkan míì.
ẹran ara máa fìyà jẹ ìránṣẹ́ Ọlọ́run náà, ẹran ara máa fìyà jẹ ọkọ, máa fìyà jẹ ìyàwó. Ẹ já sọ fún Olúwa má jẹ́ kí ẹran ara ó fìyà jẹ mí mọ́. Ìyà tí ẹran ara fi ń jẹ mí ó ti tó gẹ́ Olúwa. Bàbá ṣàánú fún mi. Bí ẹ ṣe ń gbàdúrà yìí, ẹ ó máa rí àánú gbà lórúkọ Jésù. Ẹ máa rí ojú rere Ọlọ́run, ìbùkún Ọlọ́run yóò sì máa jẹ́ tiyín. Ẹ jẹ́ ká lọ sínú Bíbélì wa, ẹ jẹ́ ká ṣí Bíbélì wa. Ní orúkọ Jésù, a ti rí ìdáríjì gbà ní ọwọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe béèrè fún ìdáríjì yìí ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́, ẹ ti rí ìdáríjì gbà. Ọ̀run ti dáríjì wá ní orúkọ Jésù. Ó ní aláàánú ni òun, ó lóun ó sì ṣàánú fún ẹni tóun ó ṣàánú fún. Láwa ara àwọn tí ó rí àánú gbà nínú àdúrà ìrànlọ́wọ́ tí òní, èmi àti yín a ó jẹ́ ìkan níbẹ̀. Ìdílé wa yóò jẹ́ ìkan níbẹ̀ ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ó jẹ́ ìkan níbẹ̀. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ já ṣí Bíbélì wa sí Psalm 35. O la fẹ́ fi gba àdúrà lónìí. Ìwọ tó bá ní ìgbàgbọ́, o lè bu omi síwájú. Psalm 35. Ìwọ tó bá gbàgbọ́, bu omi rẹ síwájú. Òun la fi gbàdúrà fún àdúrà ìrànlọ́wọ́. Àdúrà tó ṣe iyebíye ni. Àdúrà ìrànlọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń wọlé sórí afẹ́fẹ́, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá wà lórí gúrùpù Òkè Àánú Ìtúsílẹ̀, ẹ bá mi share sórí gúrùpù Òkè Àánú Ìtúsílẹ̀, torí àwọn èèyàn ò ní mọ̀ pé mò ń ṣe program. Ẹ bá mi share fún ẹ jọ̀ọ́. Ẹ̀yin tẹ́ wà lórí gúrùpù messenger Òkè Àánú Ìtúsílẹ̀, ẹ bá mi share síbẹ̀. Yóò dára fún yín bí ẹ ṣe ń ṣe. Ẹ jẹ́ káwọn kan náà, ẹ jẹ́ kí wọn náà kan jàǹfààní kí wọn darapọ̀ mọ́ wa lórúkọ Jésù Kristi. A ó sì rí àánú gbà. Ẹ̀yin náà, ẹ̀yin náà bá rí pé kò sí lábẹ́ ohun yìí tí a jọ máa ń ṣe àdúrà, ẹ jọ̀ọ́ ẹ bá mi pè wọ́n pé a ti bẹ̀rẹ̀ àdúrà. Ẹ̀kọ̀ọ̀kan ní ọjọ́ Wednesday báyìí ni mo máa ń jáde ní ọdún tí Ọlọ́run bá darí mi pé ó yẹ lọ gbàdúrà báyìí. Ẹ máa ń rí mi ní orí afẹ́fẹ́. Ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, mo fẹ́ lọ gbàdúrà ìrànlọ́wọ́ báyìí o, jẹ́ kí n rí ìrànlọ́wọ́ gbà. Olúwa, jẹ́ kí n rí ìrànlọ́wọ́ gbà. Ẹ̀mí Mímọ́, jẹ́ kí n rí ìrànlọ́wọ́ gbà. Olúwa, mo fẹ́ lọ gbàdúrà ìrànlọ́wọ́ báyìí. Ní gbogbo, èmi ò mọ ibi tí ìwọ ti fẹ́ rí ìrànlọ́wọ́. Èmi lèmi mọ ibi tèmi ti ń wá ìrànlọ́wọ́ Ọlọ́run. Ìwọ ló mọ ibi tó ti ń wá ìrànlọ́wọ́ Ọlọ́run. Má wá ìrànlọ́wọ́ wòlíì, má wá ìrànlọ́wọ́ pásítọ̀, má wá ìrànlọ́wọ́ àfáà. Wá ìrànlọ́wọ́ Ọlọ́run. Ìrànlọ́wọ́ Ọlọ́run ibẹ̀ ò ní wọ́n wá. Àdúrà tá a sì fẹ́ gbà báyìí ni àdúrà ìrànlọ́wọ́. Àdúrà ìrànlọ́wọ́. Àdúrà ìrànlọ́wọ́. Lórúkọ Jésù bó ṣe ń gbà, ọ̀run yóò sì máa tẹ́tí sí wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 35. Ẹni tó bá gbàgbọ́ kó gbé omi síwájú. Olúwa, gbógun ti àwọn tí ó ń gbógun tì mí. Lára àwọn kíni tó ń gbógun tì wá? Àwọn nǹkan tó ń gbógun tì wá, tó ń gbógun ti ọmọ ènìyàn. Tá a bá sọ pé Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí, number 1 ni a ti kọ́kọ́ gbàdúrà lé lórí. Ohun àkọ́kọ́ tó kọ́kọ́ ń gbógun ti ènìyàn, ó ní ẹ̀ṣẹ̀. Ó ní a ti kọ́kọ́ gbàdúrà lé lórí. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ̀yin náà ẹ máa fi ọkàn yín gbàdúrà lórí ogun ẹ̀ṣẹ̀. Ẹ máa fi ọkàn yín gbàdúrà lórí ogun ẹ̀ṣẹ̀. Ohun tó Olúwa gbógun ti àwọn tó ń gbógun ti wá. Ká tó wá sọ̀rọ̀ nípa àwọn ogun ilé bàbá, ogun ilé ìyá, ogun ibi iṣẹ́, ogun ìrìn àjò, ogun gbá, ogun àwo. Ogun àkọ́kọ́ tó kọ́kọ́ ń gbógun ti ọmọ ènìyàn ní ayé yìí jù ní ẹ̀ṣẹ̀. A ti gbàdúrà lórí ẹ̀. Lórúkọ Jésù, ọ̀run sì ti dáríjì wá. Ẹ̀mí Mímọ́ ti dáríjì wá ní orúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ohun ẹ̀kejì tó ń gbógun ti ènìyàn, ó ní ẹran ara. Ẹran ara máa fìyà jẹ èèyàn. Nígbà tó yẹ kéèyàn gbàdúrà, ìgbà náà ni ẹran ara ó bẹ̀rẹ̀ iṣẹ́ tí oorun ó bẹ̀rẹ̀ sí kúnyàn. Nínú àwọn nǹkan tó ń fi ìyà jẹ ọmọ ènìyàn láyé ìjù, ó ní ẹ̀ṣẹ̀ àti ẹran ara. A ti gbàdúrà lórí ẹ̀ṣẹ̀, a ti gbàdúrà lórí ẹran ara. Lórúkọ Jésù, bẹ́ẹ̀ ṣe gbàdúrà yìí, ọ̀run yóò sì dá wa lóhùn. Ní orúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀run yóò dá wa lóhùn. Àwọn ogun tó tún máa ń gbógun ti ènìyàn, tí a fẹ́ kí Ọlọ́run ó ní Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí. Àwọn kí ló ń gbógun ti ènìyàn? Àwọn ogun àjogúnbá. Ogun téèyàn jogúnbá látara ìyá. Ogun téèyàn jogúnbá látara bàbá. Ogun téèyàn jogúnbá ní ilé ọkọ. Ẹ̀yin obìnrin, ẹ gbàdúrà yìí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wá láti ilé tó dáa tí wọn ní wàhálà, tí ò sí wàhálà, ṣùgbọ́n ọjọ́ tó ti kẹ́sẹ̀ wọlé ọkọ ni ìṣòro ti dé báyé rẹ̀. Ẹ̀yin bàbá, ẹ̀yin náà gbàdúrà yìí dáadáa. Ẹlòmíì, bàbá mi ò lógun, kò ní ṣòro nílé tó ti wá, ṣùgbọ́n ọjọ́ tó ti dẹ́sẹ̀ wọlé ibi tó ti lọ fẹ́yàwó ni ìṣòro ti dé báyé rẹ̀. Mo gbàdúrà fún ọmọkùnrin kan, ẹ lè gbàgbọ́ pé nítorí àfọ̀ báàgì ráìsì ni ìyá ìyàwó ṣe dayé ẹ̀rú. Àfọ̀ báàgì ráìsì. Nígbà tí Ọlọ́run ṣí mi lójú, mo ṣe ní lórúkọ Jésù, mo ní ta lẹ bá jàjà sùn, ta ló ń jẹ, ta lẹ ń bá jàjà oúnjẹ. Ó lóun ò bẹ́yàn kankan jà oúnjẹ.
mo ní Ọlọ́run fi hàn mí pé ẹ̀yin àtèèyàn jà sóúnjẹ. Lóun ò bá yàn jà sóúnjẹ. Àfọ̀ bàgì ráìsì ni ìyá ìyàwó fi ba yí ẹ̀ jẹ́. Ẹja bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, àwọn tí ń gbógun ti ènìyàn, Ọlọ́run ní gbógun ti àwọn tó ń gbógun tì mí. Ẹja sọ fún Olúwa pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó ń gbógun tì mí láyé, gbogbo ẹ̀mí tó ń gbógun tì mí, bóyá ẹ̀mí ẹ̀ṣẹ̀ ni o, bóyá ẹ̀mí ẹran ara ni o, bóyá nílé bàbá àbí ìyá, Olúwa ó ní ó gbógun tì wọ́n. Àdúrà tó fẹ́ gbà yìí, àdúrà tó lé ní o. Ẹ rí pé a gbàdúrà dáadáa lórí ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run dáríjì wá, kó má jẹ́ pé àwa gan fúnra wa la tún tan iná sí ara wa nídìí. Ọlọ́run sì ti dáríjì wá. Ṣùgbọ́n wá ní Olúwa gbógun ti àáká Psalm 35 fún ẹ̀yin tẹ́ bá ṣe ìwọlé sórí afẹ́fẹ́. Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì wá. Fi ìjà fún àwọn tó ń bá wa jà. Àwọn wo ló ń bá ọjà tí wọ́n gun ò bá jà? Àwọn kan ń bẹ wọ́n ń bá ọjà tí wọ́n ò sì bá wọn jà. Àwọn kan ń bẹ tí wọ́n ń rẹ́rìn sí ṣùgbọ́n wọ́n ń rẹ́rìn padà sí ọ, ṣùgbọ́n inú wọn oró paramọ́lẹ̀ ejò àkekèé ní bẹ níbẹ̀. Àwọn ni Ọlọ́run ní òun ṣe tán láti gbógun tì láàárọ̀ yìí. Ẹ já sọ fún Olúwa pé Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí. Ẹ̀mí mímọ́ gbógun ti àwọn tó ń gbógun tì mí. Olúwa fi ìjà fún àwọn tó ń bá mi jà. Olóhun ó fi àwọn tó bá ń bá ọ jà. Àwọn tó sọ pé ò ní rí ògo lò. Àwọn tó lóò ní débi ìṣerere. Ọlọ́run lóhun ó bá wọn jà. Ọlọ́run lóhun ó gbógun tì wọ́n. Ẹyẹ lanu lórí òkè àánú ìtúsílẹ̀. Ẹnu ènìyàn ní àṣẹ ènìyàn. Ìwọ fúnra ẹ ló gbàdúrà tó sì rí ọwọ́ Ọlọ́run. Ó gbàdúrà, ó rí ọwọ́ Ọlọ́run, ó rí ọwọ́ atóbijù. Ẹja sọ fún Olúwa pé Olúwa àwọn tó ń gbógun ọmọbìnrin mi kú bá ṣèṣòro. Ó nìkan mo ní Ọlọ́run ní kí lọ ṣèṣòro ọjọ́ mẹ́ta. Ó sì ṣèṣòro ọjọ́ kẹta tán. Ó ní Daddy, gbogbo nǹkan is not going well with me. Everything is just turned upside down. I want to talk to you. Mo ní kò burú tó bá di ọjọ́ Wednesday kó pè mí. Nígbà tí ó pè ní Wednesday àná ló send message pé Daddy mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, immigration ti dá mi lóhùn. Nǹkan ṣáà turn down mọ́. Ẹnu rẹ ló fi béèrè. Àṣẹ ń bẹ lórí ahọ́n rẹ. Ní Olúwa, àwọn wo ló ń gbógun tì mí tèmi ò mọ̀? Àwọn wo ló ń bá mi jà tí mi ò mọ̀? Olúwa bẹ̀rẹ̀ sí gbógun tì wọ́n. Olúwa bẹ̀rẹ̀ sí gbógun tì wọ́n. Olúwa ní òun ó gbógun ti àwọn tó ń gbógun tì ọ́. Màmá, àwọn wo ló ń gbógun tì ọ́? Àwọn ló ń gbógun ti ayé rẹ̀. Àwọn ló ń gbógun ti ìdáwọ́lé rẹ̀. Ẹlòmíì nítorí tó dáwọ́lé ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbógun tì. Ẹ wo, èmi tí mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run níwájú yìí, ọjọ́ tí mo gba Jésù Kristi, tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí, lẹ́lòmíì ti bẹ̀rẹ̀ sí tún gbógun tì mí. Kò gbógun tì mí tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n ọjọ́ tó gbọ́ pé ó mọ̀ ti di prọfẹ̀tì, ó mọ̀ ti di pásítọ̀, ọjọ́ náà ló tún ti bẹ̀rẹ̀ sí gbógun tì mí. Àwọn kí ni wọ́n dáwọ́lé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbógun tì ọ́? Kí ni nǹkan tí wọ́n fẹ́ kó ṣàṣeyọrí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbógun tì ọ́? Ìrìn àjò wo ló fẹ́ rìn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbógun tì ọ́ tí wọ́n fẹ́ kó ṣàṣeyọrí? Pariwo pé Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí. Olúwa fi ìjà fún àwọn tó ń bá mi jà. Dìde kó di asà òun àpáta mú. Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi. Tàdúrà ìbá yé wa dáadáa, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbà taratara. Àdúrà ìrànlọ́wọ́ ni. Olúwa ní àdúrà ìrànlọ́wọ́ òun ni ká gbà. Ẹ rí pé àwọn àdúrà yìí ó papọ̀ mọ́ àdúrà 30 days tá ń gbà lọ́wọ́ yìí. Àdúrà ìfàsẹ́yìn. Àwọn àdúrà tá gbà ní láti gbà tá ti bẹ̀rẹ̀ 30 days yìí. Ẹ rí pé ó ń fẹ́ ara pẹ́ ara wọn. Àwọn kan wà tí wọ́n gbógun tì ọ́. Àwọn kan wà tí wọ́n ní ọ́ lára. Àwọn kan wà tí wọ́n ń bọ ọjà tó ò tiẹ̀ bá wọn jà. Kì í ṣe já lágbájá oríire ò dá o lágbájá o. Àwọn kan bọ ọjà já pé kó o mọ̀ sí láyé mọ́. Àwọn kan bọ ọjà já pé kó o kẹ́ ọ̀tá èèyàn ya wèrè. Àwọn kan bọ ọjà já pé kí wọ́n kàn gbọ́ròyìn pé lágbájá ti kú o. Àwọn ni Ọlọ́run sọ yìí o. Kì í ṣe pé ìjà ìfẹ́ o. Ìjà ìfẹ́ wà téèyàn máa ń bára wọn jà o. Kì í ṣe tá à ń sọ o. Ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n kàn fẹ́ kán gbọ́ pé lágbájá mọ̀ ṣe nǹkan báyìí. Òwò tí lágbájá ń ṣe, òwò yìí náà ló mọ̀ sọ́dà láìsàn. Òwò yìí ló mọ̀ kí ẹlòmíì ó yá gbàdúrà. Ẹlòmíì fẹ́ kó o gbé epo kaná képo yìí sì dàlẹ́ ọ lórí. Ṣùgbọ́n Ọlọ́run ló ń kó ọ yọ. Sọ fún Olúwa pé Olúwa, ẹ̀mí mímọ́, ẹ̀mí àwọn wòlíì, ó yá gbógun ti àwọn tó ń gbógun tì mí lórí àdáwọ́lé mi. Lórí àdáwọ́lé ọmọ mi, àwọn wo ló ń gbógun? Ìjọ tó ti ralẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí gbógun tì ọ́. Ẹ wo orí òkè tá à ń kọ́ yìí. Ọjọ́ tá a ti sọ pé ó yá orí òkè la fẹ́ fi bí yìí ṣe, làwọn kan ti bẹ̀rẹ̀ ogun. Àníṣe orí òkè wọn ní kọ́, ṣọ́ọ̀ṣì kò ní kọ́.
wọ́n tanra ẹ sọ fún wọn pé wọ́n tanra wọn jẹ. Ṣọ́ọ̀kì ni ó jẹ́ sí wọn gbà tá a bá ṣe fídíò tó bá rí tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ṣọ́ọ̀kì ni ó jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀. Tẹ́lẹ̀ mo wò pé káwọn èèyàn máa rò pé àbọ̀mọkùnrin kan kó wa jẹ ní mo kàn ló jẹ́ máa ṣe àwọn fídíò ẹ̀ bíbẹ̀ tẹ́ rí, ṣùgbọ́n mo kàn máa stop ẹ̀ pé ní ti ẹ̀ ní ṣò kankan. Nígbà tí àwọn tí wọ́n ti dìde ogun lórí àdáwọ́lé wa, àdáwọ́lé rẹ̀ ó máa ṣọ́ọ̀kì wọn nígbà tó bá bẹ̀rẹ̀ sí farahàn. Ẹ já sọ fún Olúwa pé Olúwa ẹ̀mí mímọ́ o, àwọn ẹlòmíín lè ti rò pé bóyá ó ti yí padà, bóyá kò rí òkè mọ́. Irọ́ ni o, ẹ sọ fún wọn pé irọ́ ni o, irọ́ ni wọ́n tara wọn jẹ́ o. Orí òkè ń lọ yóò sọ kí wọ́n gbà tó bá rí iṣẹ́ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ já sọ fún Olúwa pé Olúwa ta ló gbógun tì mí nítorí àdáwọ́lé mi? Ẹ̀mí mímọ́ ta ló gbógun tì mí nítorí ohun tí mò ń ṣe? Ayérayé gbà mí, ẹ̀mí mímọ́ gbà mí, ọba àwọn ọba gbà mí, Ọlọ́run alágbára gbà mí, Ọlọ́run atóbijù gbà mí. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ já sọ fún Olúwa pé Olúwa olóògbógun ti àwọn tó ń gbógun tì mí, olófi ìjà fún àwọn tó ń bá mi jà. Ìwọ ò mọ̀ bóyá torí ẹ̀ lọ́lọ́run ṣe gbé àdúrà yìí ní ìkalẹ̀ gangan, bóyá torí tèmi àti ẹni lọ́lọ́run ṣe ní ó yá lọ́sàn-án yìí, ó yá lọ gbàdúrà yìí, àdúrà ìrànlọ́wọ́ yìí lọ gbà. Mo fẹ́ dìde ìrànlọ́wọ́ lórí ogun ẹnìkan, mo fẹ́ dìde ìrànlọ́wọ́ lórí ìjà tẹ́nìkan ń jà lọ́wọ́lọ́wọ́. Ó yá gbàdúrà fi gbogbo ara rẹ, fi gbogbo ẹ̀mí rẹ gbàdúrà pé Olúwa ta ló ń gbógun tì mí, Olúwa ta ló ń bá mi jà, dìde fún ìrànlọ́wọ́ mi. Olúwa dìde. Psalm 35 la fi ń gba àdúrà tòní. Psalm 35 òun la fi ń gba àdúrà tòní pé Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi, di aṣọ òun àpáta mú, Olúwa kó gbèjà mi jà. Ẹ já sọ fún Olúwa pé Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi. Ó ní òun ó fi ìjà fún àwọn tí ń bá ọjà. Tàbí sì pé Ọlọ́run jẹ́ kó yọ pé àwọn kan ń bá ọjà nílé bàbá tó ti wá ìwọ̀n bọ ọjà. Wọ́n sọ ní Adéwálé, Adé kankan ò sì wá wálé. Wọ́n sọ ní ẹwọ èmi, wọ́n ní Adérẹ̀mí lẹ́kún. Ó wá yí padà pé ìwọ tó rẹ́ra rẹ lẹ́kún ló fẹ́ rẹ́ èèyàn lẹ́kún. Ó torí ẹ̀ ló ṣe gbọ́dọ̀ gbàdúrà orúkọ tá a fún ọ, orúkọ tó nítumọ̀ nínú ayé rẹ ni. Ìwọ tó jẹ́ pé fẹ́ràn mi, ayé ò wá fẹ́ràn rẹ, wọn ò fẹ́ràn rẹ, wọn ò fi nǹkan rere lọ. Ó sì mọ̀ pé ogun ni wo orúkọ tá a fún ọ. Wọn kì í, Ọlọ́run ní máa ń fúnyàn lórúkọ, kì í ṣe bàbá èèyàn àti ìyá èèyàn. Orúkọ wa ní ìtumọ̀ nínú ayé wa. Àwọn kan fún ọ lórúkọ lásán, àwọn kan ló gbógun ti orúkọ yìí. Ọjọ́ tá a ti sọ pé Adérẹ̀mí lẹ́kún làwọn kan ti gbógun ti orúkọ yìí. Ọjọ́ tá a ti sọ pé Ọlánrewájú làwọn kan ti gbógun ti orúkọ yìí. Ọjọ́ tá a ti sọ pé Bánkọ́lé làwọn kan ti gbógun ti orúkọ yìí. Ọjọ́ tá a sọ pé àkàndá èèyàn, ọjọ́ yẹn làwọn kan ti gbógun ti orúkọ yìí pé àkàndá èèyàn, eléyìí ló wàá já àkàndá ọmọ ológo nínú ẹbí. Ọjọ́ náà ti gbógun tì ọ́. Ó yá gbàdúrà pé Olúwa ta ló gbógun tì mí? Ó ní ó gbógun ti àwọn tó gbógun tì mí, ó fi ìjà fún àwọn tó ń bá mi jà. Nílé bàbá àti ìyá mi ni o, nílé ọkọ mi ni, nílé ìyàwó mi ni, níbi iṣẹ́ mi ni. Àwọn tó ń gbógun tì mí, Olúwa bẹ̀rẹ̀ sí gbógun tì wọ́n. Àwọn tó ń lọ fẹjọ́ rò lórí, ó lè já gangan náà wọ́n ń gbógun tì ọ́. Àwọn tó ń lọ sọ̀rọ̀ fún yìí, ó lè já gangan náà wà nídìí ọ̀rọ̀ ayé rẹ̀, àwọn náà wà nídìí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀. Gbàdúrà pé Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì mí, fi ìjà fún àwọn tó ń bá mi jà, dí aṣọ òun àpáta mú kó dìde fún ìrànlọ́wọ́ mi. Wo ohun kan tí mò ń gbọ́ ni pé ẹnìkan wà, ẹni tó bá lóun fẹ́ bọ́ forí gbárí, Ọlọ́run ní o lọ kọ́lẹ̀ pé kò ní mọ́dún ìjẹ. Ẹ wo, ìwọ tó bá fẹ́ gbé omi síwájú, omi tó gbé síwájú yìí, a ó gbàdúrà sí ni ó sì lọ fi wẹ̀. Tá a bá ti parí àdúrà yìí, ó lọ fi omi yìí wẹ̀, lọ fi wẹ̀ ni o ní mú o, lọ sáà fi wẹ̀. Ẹ̀rù kó wá wò ó, ẹnikẹ́ni tó lóun fẹ́ bọ́ forí gbárí kọ́dún yìí tó parí, wo ohun tí ó ṣẹlẹ̀ sí. Ìwọ sáà má jà. Èèwọ̀ ọṣẹ́ ìránṣẹ́ tèmi ni pé wọ́n jà. Tó bá ti ń gba àwọn àdúrà yìí wò, wọ́n máa fi ọ̀ràn o, wọ́n jà o. Mo bẹ̀ ọ́ nítorí Ọlọ́run, má gborúkọ o. Ẹkú gbọ́ testimony ọmọbìnrin tó ní dádì ẹ̀ sì ni mọ́jọ́ Ọlọ́run ni ò jẹ́ ń jà. Tí bá pè yẹn ẹni mọ́ jà, ẹni mọ́ bàjà, ìyá yóò sì jẹ́ kí n ní promotion. Ìyá yìí gbógun tì mí, ó ní mí lára. Lọ́sẹ̀ tó kọjá bá tún ní kí n máa lọ lé láti ibi iṣẹ́. Ó fún 2 weeks tipátipá pé lọ jókòó sílé. Ọmọbìnrin lòun wá ló fẹ́ lọ bá pé wò bó ṣe gbomijé lójú mi, Ọlọ́run ó gbomijé lójú ọmọ rẹ̀. Oníṣòwò òun rántí pé àdádì má ní kó wọn jà, òun sì dákẹ́. Ọjọ́ tó fẹ́ lọ bá pé tó bá ti fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, ó bó ṣe gbomijé lójú mi, Ọlọ́run ó gbomijé lójú rẹ̀. Ọjọ́ kejì ẹ̀, alẹ́ ọjọ́ kejì ẹ̀ báyìí náà pé àkọ́bí ìyá ikú. Ká ní ò gbọ́ràn ni, ó ti gborúkọ.
ibi tí ó lè jẹ́ bẹ́ẹ̀ lọ àwọn agbọ̀nàdúró ti gbógun wọnú ayé tiẹ̀ náà. Òun ni Ọlọ́run ṣe mọ́ sọ pé tó bá ń gba àwọn àdúrà tó lágbára báyìí mọ́ jà o, ibi tó bá yẹ kó o gbá létí kúnlẹ̀ fún pé jọ̀ọ́ má bínú, ìyẹn tó yẹ kó o sọ̀rọ̀ burúkú fún kún dọ̀bálẹ̀ fún pé má bínú, jáde ó máa bá tiẹ̀ lọ, torí nígbà tọ́lọ́run ó bá ṣèdájọ́ ẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ni. Lánàá ẹnìkan sọ fún mi, ẹni tí mo sọ pé inú bí mi pé mo fẹ́ fi hàn pé wòlíì ni mí, ẹnìkan sọ fún mi lánàá pé ṣé orí lágbájá, mo ní mi ò rí, ó lóun rí, ó ní kò sẹ́tù o, ó ní tí bá rí bọ́wọ́ ẹ̀ ṣe bó ṣe bá rẹ̀ ṣe ń ṣe rèé, bá rẹ̀ ṣe ń gbọ̀n rèé, Olúwa mo dúpẹ́, ìbá máa dára mi lẹ́bi pé èmi mo sì fà o, ṣùgbọ́n Ọlọ́run kú rí mi, olóòótọ́ tó ṣe dùn mí, ṣùgbọ́n Ọlọ́run ní fílẹ̀ èmi ni màá dá sẹ̀ríà fún, mọ̀ jẹ́ ó mọ̀ pé wòlíì ni ọ́, ṣùgbọ́n fílẹ̀ èmi ni màá dá sẹ̀ríà fún fúnra mi. Ọlọ́run sì tún gbẹnu Mẹ́sì sọ̀rọ̀ nígbà tá a ṣàtúnṣe prayer bí tí Mẹ́sì lọ́nà ẹ̀mí, Mẹ́sì sọ pé ìránṣẹ́ mi ẹ̀ ń bá fetí sí pé ìránṣẹ́ mi èmi ni màá gbèjà o, mọ́ gbèjà ara ẹ̀, mọ́ gbèjà ara ẹ̀ o, èmi ni ó jẹ́ kí n gbèjẹ́. Ẹ jẹ́ sọ fọ́lọ́run pé Olúwa àwọn olóńgbógun tì mí, Olúwa gbèjà mi, Olúwa gbèjà mi. Ó yẹ kó o máa gbádùn ni, ó yẹ kó o máa rógòlò ni, ó yẹ káyé rẹ máa nítumọ̀ ni, kò yẹ kó o máa jagun mọ́mọ̀mọ́, kò yẹ ó jagun títí tó fi lọ́kọ, tó fi bímọ, tó fi ó tún jagun still náà wọ́n bàbá bọ̀dá yìí kò yẹ kó o jagun mọ́ gbogbo o ṣe mọ̀wé tó wọpọlọ lórí rẹ wáyé àìmọye bísínẹ́sì tó ti ṣe, àwọn kan ló gbógun tì ọ́, ọjọ́ tó ti dáwọ́lé nǹkan rere iná ti bẹ̀rẹ̀ sí gbógun tì ọ́. Sọ fún Olúwa pé Olúwa ta ló ń gbógun tì mí lórí àdáwọ́lé mi, ẹ̀mí mímọ́ fìyà jẹ wọ́n, ayérayé gbógun tì wọ́n, Olúwa dà wọ́n láàmú, ẹ̀mí mímọ́ gbèjà mi jà. Àdúrà ọ̀dájú ni o, ṣùgbọ́n Ọlọ́run ní wò àdúrà ìrànlọ́wọ́, ó fẹ́ ràn ọ́ lọ́wọ́ lórí ogun tó ń jà, lórí ìṣòro tó wà nínú èyí. Ọlọ́run ló ń fẹ́ ràn ọ́ lọ́wọ́. Gbàdúrà pé Olúwa ta ló ń ní mi lára lórí àdáwọ́lé mi, ta ló ń ní mi lára lórí ìrànlọ́wọ́ yìí, Olúwa gbèjà mi jà pẹ̀lú ọwọ́ agbára, Olúwa gbèjà mi jà pẹ̀lú ọwọ́ agbára. Tá bá wo verse 2 Psalm 35 verse 2, ó ní dí aṣọ òun àpáta mú kó o sì dìde fún ìrànlọ́wọ́ mi. Àdúrà ìrànlọ́wọ́. Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi, ẹ̀mí mímọ́ dìde fún ìrànlọ́wọ́ mi, lórí ọmọ mi, lórí ọkọ mi, lórí ayé mi, lórí àdáwọ́lé mi, lórí iṣẹ́ mi. Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi, lórí ìwé ìgbélú mi, lórí físà mi. Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi, dìde fún ìrànlọ́wọ́ mi, ẹ̀mí mímọ́ dìde fún ìrànlọ́wọ́ mi. Àwọn kan wà wọ́n máa gbógun tì ọ́ lórí ìrànlọ́wọ́, lórí tó bá fẹ́ dáwọ́lé tó fẹ́ ṣe bí èèyàn lèmi mo fẹ́ ta mọ́tò mi fún ni o, pé kí n tẹ́ fi kún owó tí mo fi ń ṣe àti lọ ìlú èyìnbó yìí, tó sì lọ bẹ́ ní lẹ́yìn pé má ra mọ́tò rẹ o, òun ò mọ̀ lọ síbi tó ti rí mọ́tò gidi rà. Ẹ gbọ́ mi, àwọn kan nítorí ó ti rí tí mo fẹ́ ṣe ni, ó wá tako àdáwọ́lé mi ó fẹ́ tako. Ṣùgbọ́n Ọlọ́run ní ó dí aṣọ òun àpáta mú kí o sì dìde fún ìrànlọ́wọ́ mi. Ó ní o sọ̀rọ̀ kóun ó lè dí aṣọ òun àpáta mú nínú ayé rẹ, kóun ó wá dìde fún ìrànlọ́wọ́ rẹ. Ó yá Ọlọ́run sì dìde fún ìrànlọ́wọ́ mi. Ẹni yóò ra mọ́tò mọ́, ó ní òun á pè ẹ́ tó bá yẹ. Mo ní okay, no problem. Èmi náà sì ní lẹ́fọ̀ sẹ́ẹ̀lì máa rẹ̀, bí mo ṣe lẹ́fọ̀ sẹ́ẹ̀lì máa mò ń lọ sí Abẹ́òkúta ní ojú ibi Ṣàngó Kọ́lá bus stop ni mọ́tò ẹlẹ́nìkan ti dábìlú pé ẹ dúró sà ṣe ẹ fẹ́ ta mọ́tò yìí ni mo ní ẹ, ó ní ẹ bọ́ọ̀lẹ̀ ṣe ẹ kánjú, mo ní mi ìkánjú, ó ní ẹ jẹ́ pé mẹkáníìkì kó wá, wò ó sì pé mẹkáníìkì driver lọ driver bọ̀ mẹkáníìkì ló dà. Ibẹ̀ náà ló ti sanwó mọ́tò mi, tèmi àti àwọ̀ mi ti padà sílé. Ọlọ́run náà ó dìde fún ìrànlọ́wọ́ rẹ nígbà tí ènìyàn bá ti rò ọ́ pin, nígbà tí ajúnilọ́ bá rò pé àwọn jù ọ́ lọ. Sọ fún Olúwa pé Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi, dí aṣọ òun àpáta mú. Olúwa kó dìde fún ìrànlọ́wọ́ ọmọ mi. Màmá ẹ gbàdúrà lórí ọmọ yìí ti tó kó lọ́kọ, ó yẹ kó ẹ ti lọ máa bá wẹ ọmọ. Ẹ sọ fún Olúwa pé Olúwa dìde ìrànlọ́wọ́ lórí ọmọ mi, Olúwa dìde ìrànlọ́wọ́. Ṣé rí ìṣòro táwọn ènìyàn ní lónìí ni pé a máa ń wá àsọtẹ́lẹ̀ kiri, kí wọ́n sọ àsọtẹ́lẹ̀ nǹkan báyìí ló fà á tọmọ yìí ò ṣe fi ìlọ́kọ o, ẹni báyìí ló wà ń di ọ̀rọ̀ ayé yín o. ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó wà. Tó bá yẹ pé bó ṣe sọ fún mi pé lágbájá ló wà ń di ọ̀rọ̀ ayé yín, màá ti ṣìwàwù. Ohun tó ń gbọ́ òun ló mú ọ ṣìwàwù tí òjò lè dágbàdúrà tọ́lọ́run kò fi jà fún ọ.
n tó ń fetí rẹ gbọ́, àsọtẹ́lẹ̀ tó fẹ́ gbọ́, òun ni ò jẹ́ kó o lè rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ. Tó bá ń gbọ́ àsọtẹ́lẹ̀ tó bá fi ìmísí Ọlọ́run darí ẹ̀, wọ́n jẹ́ òṣìwàwù, wọ́n jẹ́ òṣìṣe, wọ́n jẹ́ òṣẹni tí ò yẹ kó o ṣẹ. Ẹja sọ fọ́lọ́run ni ó ní ó dìde fún ìrànlọ́wọ́ òun ó dìde fún ìrànlọ́wọ́ rẹ. Ìwọ pé ni pé Olúwa ó yá, ó ti ṣèlérí pé ó dìde fún ìrànlọ́wọ́ mi. Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi. Ẹ̀mí mímọ́ dìde fún ìrànlọ́wọ́ mi. Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi. Ẹ̀mí mímọ́ dìde fún ìrànlọ́wọ́ mi. Ó yẹ gbàdúrà. Má gbọ́ pé àbí ìyá ọkọ mi ló wà ń di ọ̀rọ̀ ayé mi ni, àbọ̀ rẹ̀ ìyá mi ló wà ń di wọ́n fílẹ̀. Ọlọ́mọ bí ó ṣe wò ó. Ẹja ka verse 3, Psalm 35 verse 3. Kí ni Ọlọ́run fẹ́ kí bóun Ọlọ́run ó ṣe ṣèdájọ́ àwọn tó ní ọ lára lórí ìdáwọ́lé rẹ̀. Ó ní mo ṣe sọ pé o mọ̀ jà, torí Ọlọ́run ó lo ọkọ rẹ̀ káàkiri, yóò lo ọkọ rẹ̀ lórí ayé rẹ̀, lórí ogun ayé rẹ̀, lórí àwọn tó ní ọ lára nílé bàbá àti ìyá rẹ̀, níbi iṣẹ́ rẹ̀, Ọlọ́run nílé ìyàwó rẹ̀, nílé ọkọ rẹ̀, Ọlọ́run ló ń lo ìjà. Ẹ já wo verse 3 ẹ̀. Fa ọkọ̀ yọ pẹ̀lú kí o sì dènà àwọn tó ń ṣe nínú bíni sí mi. Kí ni wọ́n pè ní ọkọ̀? Idà ni. Idà ẹ̀mí mímọ́. Ó yẹ gbàdúrà ní Olúwa ò dìde pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. Àwọn kan ṣe inú ni bí ni sí ọ. Wò ó, ṣe gbọ́, ó ní Bíbélì sọ yìí. Ó ní fa ọkọ̀ yọ pẹ̀lú kí o sì dènà àwọn tó ń ṣe inú ni bí ni sí mi. Inú ni bí ni, kí lẹ mọ̀ tí wọ́n pè ní inú ni bí ni? Kí wọ́n kàn máa bínú Ọlọ́run lára rẹ̀, kí wọ́n kàn bínú ògo Ọlọ́run nínú ayé rẹ̀, kí wọ́n máa bínú ògo Ọlọ́run nínú ayé ọmọ rẹ̀. Ṣé òun nìkan ló wá máa ṣe ni? Ṣé òun nìkan ló wá lu òyìnbó ni? Ṣé òun nìkan ló wá Nàìjíríà ni? Ṣé òun nìkan la dáyé fún ni? Ṣé òun ọmọ ẹ̀ nìkan ni? Àbẹ́ẹ̀rí ni ó ti ń fọmọ yangàn, gbogbo ọmọ ẹ̀ ni, gbogbo ọmọ ẹ̀ ló dá abínú ẹ̀ ni, àwọn onínú bí ni. Wọ́n kàn máa inú ó kàn máa bí wọn bọ́n bá ti ń rí ọ, wọ́n kàn máa rẹ́rìn sí ọ ṣùgbọ́n inú ń bí wọn. Ọlọ́run lòun ó ṣe kí ni? Òun ó fa ọkọ̀ yọ pẹ̀lú bàbá kó o ṣèdájọ́ àwọn tó ń ṣe nínú bíni sí mi. Wí fún ọkàn mi pé èmi ni ìgbàlà rẹ̀. Ó lóun ó lo idà lórí wọn. Òun ó wàá jẹ́ kí ọkàn rẹ̀ ó mọ̀ pé òun nìkan ló lè gbà ọ́ là. Ó yá lanu kó o gbàdúrà pé Jésù Olúwa dìde kó o lo ọkọ̀ rẹ lórí àwọn tó ń ṣe nínú bíni sí ayé mi, sí àdáwọ́lé mi, sí ìṣerere mi, lórí ọmọ mi. Olúwa dìde kó o lo ọkọ̀ rẹ, lo idà rẹ lórí wọn. Ẹ̀mí mọ́ lo idà rẹ, ayérayé lo idà rẹ lórí àwọn tó ń ṣe inú níbí ni sí ayé mi, lórí àwọn tó ń ṣe inú níbí ni sí àdáwọ́lé mi, sórí àwọn tó ń ṣe inú níbí ni sí iṣẹ́ ìránṣẹ́ mi. Olúwa dìde kó o lo idà rẹ. Olúwa dìde kó o lo idà rẹ. Olúwa dìde kó o lo idà rẹ. Ẹ̀mí mọ́ dìde kó o lo idà rẹ. Olúwa dìde kó o lo idà rẹ. Olúwa dìde kó o lo idà rẹ. Ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa dìde kó o lo idà rẹ lórí àwọn tó ń ṣe inú níbí ni sí ọkàn mi. Olúwa dìde kó o lo idà rẹ lórí àwọn tó ń ṣe inú níbí ni sí ọmọ mi. Olúwa dìde kó o lo idà rẹ lórí àwọn tó ń ṣe inú níbí ni sí iṣẹ́ ìránṣẹ́ mi. Olúwa dìde kó o lo idà rẹ lórí àwọn tó ń ṣe inú níbí ni sí àdọ́wọ́lé mi. Olúwa dìde kó o lo idà rẹ. Ẹ̀mí mọ́ dìde kó o lo idà rẹ. Olúwa dìde kó o lo idà rẹ. Olúwa dìde kó o lo idà rẹ. Ayérayé dìde kó o lo idà rẹ. Olúwa ò idà bínú rẹ èyí tí Dáfídì lò lórí Gòláyátì. Olúwa yá dìde kó o lò ó. Ẹ̀mí mọ́ dìde kó o lò ó. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn, gbogbo ìwọ tó rí àmì ṣe, gbogbo ẹni tó ń ṣe inú níbí ni sí ọ, ní orúkọ Jésù, ẹ̀mí mọ́ lo idà lórí wọn. Ẹ̀yin ogun ọ̀run lo idà lórí wọn. Àwọn ogun ọ̀run lo idà lórí wọn. Gbogbo àwọn tó ń ṣe inú níbí ni sí ọ, nílùú òyìnbó tó wà, ní Nàìjíríà tó wà, ní Kútọ́nù tó wà, ní Amẹ́ríkà tó wà, ní Canada tó wà, níbikíbi tó ti gbọ́ mi, ní Dubai, ní anywhere tó ti gbọ́ mi, lórúkọ Jésù, gbogbo ẹni tó ń ṣe inú níbí ni sí ọ, lórúkọ Jésù, ọ̀run lo idà lórí wọn. 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 Mo sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ. Gbogbo ogun ilé bàbá tó ń ṣe inú níbí ni sí ọ, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ogun ilé ìyá tó ń ṣe inú níbí ni sí ọ, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ibikíbi tí ẹ̀gbọ́n rẹ ti ní ìyàwó tí wọ́n ti ń ṣe inú níbí ni sí ọ, ní orúkọ Jésù, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ibikíbi tí ẹ̀gbọ́n rẹ ti ní ọkọ tí wọ́n ṣe inú níbí ni sí ọ, ọ̀run lo idà lórí wọn. Ọ̀run lo idà lórí wọn. Ọ̀run lo idà lórí wọn. Gbogbo àwọn tó mú orúkọ rẹ lọlé aláwọ̀, gbogbo àwọn tó mú orúkọ rẹ lọlé oníṣègùn, ọ̀run lo idà lórí wọn. 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 Ní orúkọ Jésù Kristi, ọ̀run lo idà lórí wọn. Ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó ń ṣe níbi ní sí ọ lórí àdáwọ́lé rẹ bó ní ṣàṣeyọrí, lórúkọ Jésù Kristi, ọ̀run lo idà lórí wọn. Ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó ń ṣe níbi ní sí ọ lórí ìwé ìgbélú rẹ, lórí àti gba físà lọ lóyìnbó, ọ̀run lo idà lórí wọn. 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 Gbogbo ẹnikẹ́ni tó ń ṣe níbi ní sí ọ lórí ipò àìsàn tó wà, ọ̀run
ọ̀run lo idà lórí wọn ní orúkọ Jésù, 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 ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó ṣe inú níbi ní sí ọ bó ní rí àánú gbà, bó ní rí ìrànlọ́wọ́ gbà, ọ̀run lo idà lórí wọn, 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 ọ̀run lo idà lórí wọn. Alágbára ilé rẹ, alágbára ilé rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run lo idà lórí wọn. Alágbára ilé rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Alágbára tó ń lo agbára lórí ògo rẹ ní orúkọ Jésù, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ohun tó ń fọ̀ sí ọ pé àní omi ò gbẹ lẹ́yìn ẹja rẹ̀ ní orúkọ Jésù, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó lò ní ṣàṣeyọrí lórúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo wòlíì tó kórajọ tó lò ní lo ọ̀rọ̀ ní ṣàṣeyọrí, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo àfáà tó kórajọ tó lò ní ṣàṣeyọrí, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹ̀mí oṣù àti àjẹ́ tó kórajọ tó lò ní ṣàṣeyọrí, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹ̀mí èmèrè pátá tó kórajọ tó lò ní ṣàṣeyọrí lórúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó jẹ́ ewé àtegbò nítorí ìtìẹ lórúkọ Jésù tó lò ní ṣàṣeyọrí òní ní olùrànlọ́wọ́, ọ̀run lo idà lórí wọn, 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 ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó ní ayé rẹ̀ òní fògo fún Ọlọ́run ní orúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó lò ní jèrè ọmọ ìwọ ìyá yìí lórúkọ Jésù, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó lò wọ́n fọmọ pa ọ́ lẹ́kún lórúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó lò wọ́n fi ọkọ pa ọ́ lẹ́kún ní orúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run lo idà lórí wọn, ọ̀run lo idà lórí wọn. Gbogbo ẹnikẹ́ni tó lò wọ́n fi ìyàwó pa ọ́ lẹ́kún ní orúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run lo idà lórí wọn, 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 ọ̀run lo idà lórí wọn ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ já sí Bíbélì wa sí Psalm 35 verse 4. Psalm 35 verse 4. Psalm 35 verse 4. Kí wọ́n kí ó dààmú. Ọlọ́run ní àwọn tó ní ọ lára ó dààmú. Àwọn tó ń pọn lójú ó ní wọ́n bẹ̀rẹ̀ sí dààmú láti òní lọ. Ó ní kí wọ́n kí ó dààmú, kí á sì ti àwọn tí ó wọ ọkàn rẹ lójú. Àwọn kan wá ìparun rẹ. Ọlọ́run ò gbàdúrà ó yá lanu sọ̀rọ̀ níbi tó wà tó Olúwa. Ó ní kí wọ́n ó dààmú, kí wọ́n ká sì ti ọkàn wọn lójú. Àwọn tó ń wọ ọkàn rẹ Olúwa, kí wọ́n kí ó dààmú, kí á sì ti ọkàn wọn lójú. Olúwa ẹ gbàdúrà. Olúwa ó yá mú wọn lọ sípò ìdààmú. Gbogbo ẹnikẹ́ni tó ní ọ lára lórí ìdáwọ́lé rẹ, gbogbo ẹnikẹ́ni tó lò ní rí olùrànlọ́wọ́, gbogbo ẹnikẹ́ni tó lò rí láàánú gbà, ó yá kí wọ́n bẹ̀rẹ̀ sí dààmú láti òní lọ. Ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí dààmú láti òní lọ. Fáráò dààmú ó sì bọ́ òkun lọ. Ó yẹ gbàdúrà. Gbogbo ẹnikẹ́ni tó ní ọ lára, ẹnikẹ́ni tó ní ayé rẹ lára, ẹnikẹ́ni tó ní àṣeyọrí rẹ lára, ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí dààmú. Ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí dààmú. Abẹ́ mọ̀ pé ìdààmú ni. Èèyàn tó ṣe ìgbéyàwó fún odidi 12 years 12 good years wọn àdẹ̀jẹ́ kó rí ọmọ bí, wọn kò lóyún débi pé yóò bímọ. Ẹ wo odidi ọdún 12 tí wọ́n fi dààmú. Ẹ wo tí ò bá lè gbàdúrà. Ẹ wo ọmọ ni Ọlọ́run sì ṣe ìyanu, wọ́n bí ọmọ ní ayọ̀ àtàlàáfíà. Agbóhùn ìyá, agbóhùn ọmọ, wọ́n bímọ ní ayọ̀ àtàlàáfíà. Ẹ̀yin májì tó bá yẹ pé wọ́n lè gbàdúrà, tó bá yẹ pé wọ́n lè gbàdúrà. Ẹ wo odidi 12 years ni wọ́n fi ní ayé wọn lára. Odidi 12 years ni wọ́n jẹ́ kí wọ́n rí ọmọ bí. Tó bá yẹ pé wọ́n lè gbàdúrà, kí ni ìbá ṣẹlẹ̀? Báwo ni wọ́n ṣe fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀? Ó ní bó wọ́n ṣe fẹ́ mọ títóbi Ọlọ́run. Ó ní mo ṣe fẹ́ kó gbàdúrà dáadáa lónìí pé Olúwa, ẹ̀mí mímọ́, ẹ̀mí àwọn wòlíì ó yá dìde fún mi. Olúwa dìde ìrànlọ́wọ́ lórí ayé mi. Ẹ̀mí mọ́ dìde ìrànlọ́wọ́ lórí ayé mi. Ọba àwọn ọba dìde ìrànlọ́wọ́ lórí ayé mi. Atóbijù dìde ìrànlọ́wọ́ lórí ayé mi. Kí ni ọ̀tá fi ń jẹ́ kí n dààmú? Olúwa, kí ni ọ̀tá fi ń jẹ́ kí n dààmú? Kí ni wọ́n fi ń ni mí lára? Ẹ wo ọmọdé after 12 years. Ẹ gbọ́ testimony wọn, màá play voice testimony wọn fún yín ní ọjọ́ Friday. Ẹ wo 12 years tí wọ́n ti ń wá ọmọ tí wọ́n rí ọmọ bí. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́rìí ara ẹ̀. Ọlọ́run jẹ́rìí ara ẹ̀.
ọba àwọn bá jẹ́rìí ara ẹ̀. Ẹ já sọ fún Olúwa pé Olúwa, ta ló ní kí n máa dààmú? Ta ló ní kí n máa dààmú? Ta ló lóhùn ò ní jẹ́ káyé mi ó ní ìsinmi? Ẹ mọ̀ pọ̀ tó fẹ́ káyé yìí ó ní ìsinmi ni wọ́n fi ń fi ìṣòro kan sínú ayé ènìyàn. Ó ní kí wọ́n kí ó dààmú, kí wọ́n kí á sì ti àwọn tí ń wá ọkàn mi lójú, kí á sì mú wọn padà, kí á sì dààmú àwọn tó gbèrò ìpalára mi. Àwọn kan gbèrò ìpalára rẹ, wọ́n fẹ́ kó o wa mọ́tò, kó o larí mọ́ nǹkan, kó o kú sọnù. Wọ́n fẹ́ kó o wà láyé. Oh God, ìwọ náà wò wọ́n kórí Facebook rẹ̀. Ọmọ rẹ̀ ṣe graduation, ààrẹ tó lè sọ pé congratulations nù wọn. Ó ṣe birthday, wọn kí ọkùn birthday, wọ́n sì kún orí Facebook rẹ̀, kí náà ṣe ń bẹ̀. Ṣé o rò pé wọ́n rí gbogbo ẹ̀ ni? Wọ́n rí. Ní tí wọ́n ń retí ni pé kí wọ́n lo fọ́tò rẹ̀ lórí Facebook rẹ̀ fún tí ò dá. Ìgbà náà ló mọ̀. Èmi ti dá wọn wò láìmọye ọ̀nà. Mo ti dán wọn wò dáadáa. O ò lè dáwọ́lé nǹkan rẹ kó orí kí wọ́n kí ọ kú oríire láíláí, torí ayé wọn ń bàjẹ́, inú wọn ń bàjẹ́ bọ́n ṣe ń rí ọ, inú wọn ń dàrú. Ayé Bíbélì ni wọ́n ń dààmú bí wọ́n ṣe ń rí ọ, wọ́n ń dààmú bí wọ́n ṣe ń rí ọ, inú wọn ò dùn bí wọ́n ṣe ń rí ọ. Mo ti dán wọn wò bí ọjọ́ kan mo wà nínú stúdíò báyìí, mo sọ fún ìyàwó mi, mo ní wò ó, mo á jáde lọ bá, mo ní máa wo nǹkan kan, mo fẹ́ ṣe nǹkan kan lónìí, mo ní máa wo àwọn ènìyàn, máa wò, mo fẹ́ dán wọn wò. Mo ní máa lọ live nsìn kó owó tí ó ṣẹlẹ̀. Mo bá lọ sí live, mo bá fi orin Orlando kan tó máa ń kọ orin àwọn òwe, àwọn orin ìjìnlẹ̀ owó, orin ìjàgídí, mo bá fi sí. Mo bá ń sọ̀rọ̀, mo bá ń pàjá àwọn àṣàmọ̀ Yorùbá, ìjìnlẹ̀ Yorùbá, mo gùdù Yorùbá, mo bá sọ ẹ̀wọ̀n ìjìnlẹ̀ bá Yorùbá. Ìyàwó mi gan ò lè mú mọ́ra ní sitting room tó wà. Ó wá sílẹ̀kùn, ó ní sórí lágbájá. Mo ní máa wòran, máa wo tí ó ṣẹlẹ̀. Ṣé bẹ́ẹ̀ mi mo sọ fún ọ pé mo fẹ́ dán wọn wò, máa wo tí ó ṣẹlẹ̀. Ó ní sórí lágbájá, ó mọ̀ ti join program. Mo ní máa wò. Ó ní kó wọn join program rí. Mo ní ìwọ ṣáà máa wò wọ́n. Wọ́n ò pera wọn. Wọ́n bá bẹ̀rẹ̀ sí pera wọn. Kò pẹ́ kò jìnnà, fóònù mi bẹ̀rẹ̀ sí dún, fóònù mi bẹ̀rẹ̀ sí ríǹgì. Bàbá tó jẹ́ bàbá dáadáa, bàbá mi gidi, wọ́n ti mọ̀ pé bàbá yìí nìkan ló lè béèrè kí ló ṣẹlẹ̀ lẹ́nu mi. Bàbá bá bẹ̀rẹ̀ sí pè mí, Rẹ̀mí, mo dáàdi mo wà lórí prógámù. Torí ẹ̀ náà mo ṣe pé wọ́n pè ìyàwó mi ní pé kí wọ́n pè mí pé ọmọ rẹ̀ ń bẹ́ nìkan já ó, níṣe ọ̀rọ̀ tó ń sọ àwọn ọ̀rọ̀ tó lágbára ní o. Mo bá rẹ́rìn, mo ní dáàdi, mo ní mo dán wọn wò ni, kò sí ìgbẹ́ nìkan kan já, ó yẹ mọ̀ mi ìjà mi ò jà. Mo ní mo dán wọn wò ni. Àwọn tí wọ́n àwọ̀ kí ni mò ń ṣe lórí prógámù rí? Wọ́n pera wọn, wọ́n fẹ́ mọ̀ kí ló ṣẹlẹ̀, wọ́n fẹ́ mọ̀ kí ló dé, wọ́n fẹ́ mọ̀ kí n ta ní bá wí. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ lórí Facebook rẹ̀. Gbàdúrà, Ọlọ́run ní àwọn tó ń wá ìṣubú rẹ̀, àwọn tó ń wá ìdààmú rẹ̀, Ọlọ́run ní wọ́n dààmú. Psalm 35:4, ó ní kí wọ́n kí ó dààmú, kí á sì ti àwọn tí ń wá ọkàn rẹ̀ lójú, àwọn tí ń wá kí á sì mú wọn padà, kí á sì dààmú àwọn tó ń gbèrò ìpalára rẹ̀. Àwọn kan ń gbèrò ìpalára rẹ̀, wọ́n wá bó ṣe lè bí nǹkan ó ṣe pa ọ́ lára, wọ́n wá bó ṣe wá sọ́dọ̀ àwọn tí wọ́n fi ọ ṣẹlẹ́yà. Sọ fún Olúwa pé Olúwa bẹ̀rẹ̀ sí jẹ́ wọ́n dààmú. Mo pa á láṣẹ lórúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ìwọ tó wà lábẹ́ òun, gbogbo ẹni tó wá ìdààmú rẹ̀, gbogbo ẹni tó wá ìpalára rẹ̀, láti òní lọ kí wọ́n bẹ̀rẹ̀ sí dààmú. Ó yá 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 kí wọ́n bẹ̀rẹ̀ sí dààmú. Gbogbo ẹni tó wá ìfọ̀palára rẹ̀, ó yá kí wọ́n bẹ̀rẹ̀ sí rí ìpalára láti òkè wá, ìpalára láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó yá kó dé bá ayé wọn. Ó yá kó dé bá ayé wọn. Ó yá kó dé bá ayé wọn. Gbogbo àwọn tó kóra wọn jọ lórí ọ̀rọ̀ ayé rẹ̀, bó ní ràánú gbà, bó ní rí ìrànlọ́wọ́ gbà. Ó yá ìpalára láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó yá kó dé bá ayé wọn. 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 Ní orúkọ Jésù, mo pa á láṣẹ sínú ayé rẹ̀. Gbogbo ìwọ tó ń ṣe àmì, gbogbo ẹnikẹ́ni tó lò ní ràánú gbà, gbogbo ẹnikẹ́ni tó lò ní rí ìrànlọ́wọ́ gbà, ìdààmú kó dé bá ayé wọn. Ìdààmú kó dé bá ayé wọn. Ìdààmú kó dé bá ayé wọn. Psalm 35:4, ó ní wọ́n dààmú. Gbogbo wọn tó wá ìpalára rẹ̀, wọ́n rí ìpalára. Gbogbo wọn tó wá ìtìjú rẹ̀, wọ́n rí ìtìjú. Lórúkọ Jésù, gbogbo ẹnikẹ́ni tó ní kó jábọ́, lórúkọ Jésù, bí kò láti ṣe ṣubú tí ò lè dìde, lórúkọ Jésù wọ́n máa ṣubú. Láti òní lọ wọ́n bẹ̀rẹ̀ sí ṣubú. Láti òní lọ wọ́n bẹ̀rẹ̀ sí ṣubú. Gbogbo ẹnikẹ́ni tó ní kó ṣubú lọ́nà ìṣerere rẹ̀, lórúkọ Jésù wọ́n bẹ̀rẹ̀ sí ṣubú. Láti òní lọ, gbogbo ẹnikẹ́ni tó ní kó jábọ́ lọ́nà ògo rẹ̀, ó yá kí wọ́n jábọ́. Láti òní lọ, kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣubú, kí wọ́n bẹ̀rẹ̀ sí dààmú. Láti òní lọ, ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. Ẹ jẹ́ ká wo Psalm 35:5. Kí wọn kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́, kí áńgẹ́lì Olúwa kí ó máa lé wọn.
ó ti rí ibi tí èèyàn ti ń sá gbàlàgbàlà tẹ́mọ̀ béèrè pé kí ló ń ṣe lágbájá tí wọ́n ní rí wọ́n gbé dọ́dọ̀ dókítà ò ní rí tí ń ṣe wọ́n gbé dọ́dọ̀ nọ́ọ̀sì ò ní rí tí ń ṣe ó yá lanu kó sọ̀rọ̀ mọ̀mọ́ ẹ lanu ẹ sọ̀rọ̀ bàbá pé olúwa ó ní kí ó dàbí èèyàn gbó níwájú afẹ́fẹ́ tàbí sí pé kò ní sí ẹ̀mí lára wọn mọ́ ó yá gbàdúrà afẹ́fẹ́ ó máa wá gbé wọn táfẹ́fẹ́ bá gbé èèyàn ẹ mọ̀ pé ṣé mọ̀ ní ẹni nídìí láti lọ sọ́sítò kó mọ̀ rìn lọ káfẹ́fẹ́ sì máa gbé ẹ rí pé kò ní mímọ́ ni ọlọ́run gba ẹ̀mí lẹ́nu wọn ó yá sọ fún olúwa pé olúwa gbogbo ẹnikẹ́ni tó ní ìrìn àjò ayé mi lára ẹ̀mí mọ́ ó yá gba ẹ̀mí lára wọn 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 gbogbo ẹnikẹ́ni tó ní ayé mi lára gbogbo ẹnikẹ́ni tó ní ayé ọmọ mi lára gbogbo ẹnikẹ́ni tó ní ìgbéyàwó mi lára gbogbo ẹnikẹ́ni tó ní ògo mi lára gbogbo ẹnikẹ́ni tó ní ìrànlọ́wọ́ mi lára ó yá olúwa ó yá gba ẹ̀mí lára wọn ó yá kí wọ́n dàbí ìyẹ̀gbó níwájú afẹ́fẹ́ kí áńgẹ́lì olúwa kó máa lé wọn ó yẹ gbàdúrà gidi àdúrà gidi làdúrà yìí má fi ṣeré kí olúwa kí wọ́n dàbí ìyẹ̀gbó níwájú afẹ́fẹ́ gbogbo ẹnikẹ́ni tó gba ire mọ́ mi lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó gba ògo dànù mọ́ mi lọ́wọ́ ó yá kí wọ́n dàbí ìyẹ̀gbó ó yá kí wọ́n dàbí ìyẹ̀gbó ó yá kí wọ́n dàbí ìyẹ̀gbó ẹ pariwo pé jésù gbogbo ẹnikẹ́ni tó gba ire dànù lọ́wọ́ èmi adérẹ̀mí gbogbo ẹnikẹ́ni tó gba ògo dànù lọ́wọ́ èmi adérẹ̀mí gbogbo ẹnikẹ́ni tó gba àṣeyọrí dànù lọ́wọ́ èmi adérẹ̀mí gbogbo ẹnikẹ́ni tó gba àṣeyọrí dànù lọ́wọ́ àwọn ọmọ mi gbogbo ẹnikẹ́ni tó gba ògo dànù gbogbo ẹnikẹ́ni tó kóra wọn jọ tálá wọn mọ gba àṣeyọrí dànù lọ́wọ́ mi gbogbo ẹnikẹ́ni tó kóra wọn jọ tálá wọn mọ jẹ́ kó rere ó rùn sí mi tálá wọn mọ jẹ́ kó rere ó sú mi ó lórúkọ jésù ó yẹ máa dàbí ìyẹ̀gbó 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 ní orúkọ jésù ó yẹ máa dàbí ìyẹ̀gbó ó yẹ máa dàbí ìyẹ̀gbó mo súre fún ọ láàárọ̀ yìí gbogbo ìwọ tó wà níbí lábẹ́ òwe gbogbo ogun ọjọ́ pípẹ́ tó ní kó rere ó máa sú ọ tó ní kó rere ó máa rùn sí ọ tó ní wọn ní kí ọkú orí rẹ ó yá láti òní lọ ó yá wọn dàbí ìyẹ̀gbó níwájú afẹ́fẹ́ áńgẹ́lì olúwa ó lépa wọn ó yá kó máa lépa wọn ó ní kí ó dàbí ìyẹ̀gbó níwájú afẹ́fẹ́ kí áńgẹ́lì olúwa kí ó máa lépa wọn kẹ́bà wọ́n fa 6 ẹ̀ ó ní kí ọ̀nà wọn kí ó ṣókùnkùn ọ̀nà wọn kó ṣókùnkùn dàmí sí pé kí ọ̀run gbojú lọ́wọ́ wọn ó yẹ gbàdúrà pé olúwa gbogbo ẹnikẹ́ni tó fi ojú ayé mọ́nítọ̀ ògo mi àwọn kan mọ́nítọ̀ ayé rẹ̀ jésù kristi wọ́n mọ́nítọ̀ ògo rẹ̀ ó yẹ gbàdúrà pé olúwa gbogbo ẹnikẹ́ni tó fi ojú òkùnkùn mọ́nítọ̀ ayé mi nílé bàbá àti ìyá mi gbogbo ẹnikẹ́ni tó fi ojú òkùnkùn mọ́nítọ̀ ògo mi níbikíbi tí mo wà lórúkọ jésù ó yá ọ̀nà yẹn ó yá kó máa ṣókùnkùn ó yá kó máa ṣókùnkùn abẹ́mọ̀ bí ọ̀nà ṣókùnkùn mọ́ Fáráò lọ́wọ́ ni ò ṣe mọ báwọn ọmọ Ísírẹ́lì ṣe la òkun já tó sì ṣègbé sínú òkun ó yẹ gbàdúrà pé olúwa jẹ́ kí ọ̀nà wọn bẹ̀rẹ̀ sí ṣókùnkùn gbogbo ẹnikẹ́ni tó ní ayé mi lára gbogbo ẹnikẹ́ni tó ní ayé mi lára ó yẹ ọ̀nà yẹn máa ṣókùnkùn ọ̀nà yín kó máa ṣókùnkùn ó yẹ ọ̀nà yín kó máa ṣókùnkùn 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 àwọn ogun ọ̀run gbojú lọ́wọ́ yín gbogbo ẹnikẹ́ni tó ní ayé mi lára nílé bàbá mi gbogbo ẹnikẹ́ni tó ní ayé mi adérẹ̀mí lára gbogbo ẹnikẹ́ni tó ní ayé àwọn ọmọ mi adérẹ̀mí lára ó yá lórúkọ jésù ọ̀nà yín bẹ̀rẹ̀ sí ṣókùnkùn láti òní lọ ọ̀nà yín bẹ̀rẹ̀ sí ṣókùnkùn láti òní lọ ọ̀nà yín bẹ̀rẹ̀ sí ṣókùnkùn láti òní lọ gbogbo àrùn mẹ́ta lé bàbá mi ó lórúkọ jésù kristi ó yẹ dàbí ìyẹ̀gbó níwájú afẹ́fẹ́ áńgẹ́lì olúwa kó máa lépa ayé ọ̀nà yín kó bẹ̀rẹ̀ sí ṣókùnkùn ọ̀nà yín kó bẹ̀rẹ̀ sí ṣókùnkùn agbójú lọ́wọ́ yín lónìí agbójú lọ́wọ́ yín lónìí agbójú lọ́wọ́ yín lónìí agbójú lọ́wọ́ yín lónìí gbogbo àrùn mẹ́ta lé bàbá rẹ̀ gbogbo àrùn mẹ́ta lé ìyá rẹ̀ gbogbo àrùn mẹ́ta bí tó gbé lórúkọ jésù agbójú lọ́wọ́ wọn lónìí ọ̀nà wọn bẹ̀rẹ̀ sí ṣókùnkùn mo súre fún ọ lórúkọ jésù gbogbo àrùn mẹ́ta èyí tó lò ní ráàánú gbà lórúkọ jésù gbogbo àwọn tó ṣèpàdé ògànjọ́ òru ní ìgòríta mẹ́ta nítorí ayé rẹ̀ ní orúkọ jésù idẹ̀ mọ́kọlù wọn lónìí ọ̀nà wọn ṣókùnkùn lónìí ọ̀nà wọn ṣókùnkùn lónìí ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ jésù kristu olúwa wa àmín àmín ẹ jẹ́ ká psalm 35 verse 7 psalm 35 la fi ń gbàdúrà yìí gbogbo ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ join wa psalm 35 òun la fi ń gbàdúrà yìí psalm 35 ẹ jẹ́ ká wo psalm 35 verse 7 nítorí pé ní àìnídìí ni wọ́n ń di àwọn wọn sílẹ̀ fún mi ẹ wò ó ẹ láìnídìí ni kò nídìí ó ṣe nǹkan kan ó ṣẹ̀wọ̀n ó bá wọn já ó ní wọ́n lára wọ́n tó wá bí peace ó ṣe rìn láàrin yín ni ṣùgbọ́n àwọn ń dè àwọn burúkú sílẹ̀ kó lè kọsẹ̀ kó lè ṣubú nítorí pé ní àìnídìí ni wọ́n ń dè àwọn bíbélì jẹ́ kó yọ ó ní nítorí pé ní àìnídìí ni wọ́n ń dè àwọn wọn sílẹ̀ fún mi wọ́n ń wá ihò sílẹ̀ fún ọkàn mi ní àìnídìí láìnídìí ni wọ́n ń wá ihò sílẹ̀ wọ́n ń dè àwọn wọn sílẹ̀ pé ó yá ẹ̀mọ́ tó pè ní àwọn ni tí wọ́n fi ń gbèyàn tí wọ́n fi ń káyàn ní papá mọ́ra tí àwọn bá ti bọ́ sínú àwọn wọn
ò lè ná pánasẹ̀ wọ́n ti gbé gègé lé ayé ènìyàn. Ayé ní ìfàsẹ́yìn àdúrà tá ń gbà lọ́wọ́ fún 30 days yìí, ìfàsẹ́yìn fi ní ọ́n dé bá ayé ènìyàn. Nígbà tí èèyàn bá ti di àwọn sílẹ̀, tí ènìyàn bá ti lè gbàdúrà tó bá ti kó sínú àwọn yìí, ó rí pé ń lo fi tajà tó kú, iná ọjà kú, ó ṣe léyìí, iná ẹ̀ kú, ó fẹ́ gbé gbèsè yìí, ó rí gbé, ó fẹ́ ṣe léyìí, ó rà àánú gbà ń bẹ̀, ìwé ìgbélú wọn jẹ́ orí gbà, físà wọn jẹ́ orí gbà, gbogbo nǹkan nítorí pé ó nítorí kíni ó ti bọ́ sínú àwọn inú àwọn wọn. Ó ní àìnídìí ni wọ́n ń di àwọn wọn sílẹ̀, ní àìnídìí ni wọ́n ń di àwọn wọn sílẹ̀ fún ọkàn rẹ. Nítorí pé wọ́n ń di àwọn wọn sílẹ̀ fún ọkàn rẹ ní àìnídìí, wọ́n ń wa ihò sílẹ̀ fún ọkàn rẹ ní àìnídìí. Ó yá gbàdúrà pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó ń di àwọn sílẹ̀ fún mi pé kí n bọ́ sínú àwọn kí n má lè rógolo. Béèyàn bá ti bọ́ sínú àwọn èèyàn ò lè rógolo. Ẹ jẹ́ á ké pe Jésù olùgbàlà pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó ń di àwọn sílẹ̀ kí n má bàa rógolo. Gbogbo ẹnikẹ́ni tó ń di àwọn sílẹ̀ kọ́mọ mi má bàa rógolo. Gbogbo ẹnikẹ́ni tó ń di àwọn sílẹ̀ kọ́kọ́ mi má bàa rógolo. Olúwa, jẹ́ kí wọ́n bọ́ sínú àwọn tí wọ́n dẹ tìkára wọn. Jẹ́ kí àwọn tìkára wọn bọ́ sínú àwọn tí wọ́n dẹ sílẹ̀ yìí. Olúwa, jẹ́ kí ẹ wo Ámánì àti Mọ́dékáì. Ẹ wo tán gbésí ayé wọn. Ìwọ náà gbàgbọ́ pé Olúwa, ó yá dìde kó gbè mí níjà. Ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ dìde ẹ gbè mí níjà. Àwọn tí wọ́n dẹ sílẹ̀ kó mú àwọn tìkára wọn. Ní orúkọ Jésù Kristi olùgbàlà, kó mú àwọn tìkára wọn. Àwọn tí wọ́n dẹ sílẹ̀ fún ọmọ mi, ó yá kó mú àwọn tìkára ọmọ mi, wọ́n sì dẹ páńpẹ́ sílẹ̀ fún. Gbogbo ìgbésí ayé tó yẹ kó lò yóò sì lò lọ́gbà ẹ̀wọ̀n nítorí pé kò mọ nǹkan kan. Òun kọ́ kì í ṣòun. Ẹ wo ọmọ mi, àwọn tí wọ́n dẹ sílẹ̀ ó sì kú sí, wọ́n sì ló ń jalè. Ẹlòmíì wọ́n ní ó ṣaṣẹ́wó kiri, kì í ṣòun náà ló wu. Àwọn tí ayé dẹ sílẹ̀ ló ti kó sí. Àwọn táyé dẹ sílẹ̀ ni. Ẹ já sọ fọ́lọ́run, ọgbọ́ ẹ̀kọ́ mi ó ti sọ di ológógóró. Kò síbi tó ti rí wọn tán mú gógóró yóò mú ń bẹ̀. Kò síbi tí wọ́n ti mọ tí yóò mú ń bẹ̀. Àwọn ayé ló ti kó sí. Ẹ já sọ fọ́lọ́run, ìwọ ìyàwó ò ní ṣe lásán, màmá ò ní ṣe lásán, ìwọ ọkọ ò ní ṣe lásán. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo àwọn tí ayé dẹ sílẹ̀ tí mo ti kó sí nígbà ìmọ̀dí, Olúwa máa fi iná já dànù lára mi. Gbogbo àwọn tí wọ́n dẹ sílẹ̀, Olúwa, tí mo ti kó sí nígbà tí mi ò mọ̀, èyí tó ká mi lápákò, Olúwa, ó yá máa fi iná já. Ó yá máa béèrè fún iná ẹ̀mí mímọ́, máa béèrè fún iná ẹ̀mí mímọ́, ó yá máa béèrè fún iná ẹ̀mí mímọ́, ó yá máa béèrè fún iná ẹ̀mí mímọ́. Kòtò tí mo ti kó sí tí ò jẹ́ lè lọ wájú, tí ò jẹ́ lọ sẹ́yìn. Kòtò tí mo ti kó sí tí mi ò mọ̀, ó ní wọ́n dẹ ihò sílẹ̀, ihò wọ́n dẹ sílẹ̀ fún ọ láìnídìí nítorí ò mọ̀ nǹkan kan. Ẹlòmíì ló ń jẹ̀yà ìmọ̀dí. Olúwa, gbogbo ihò tá a dẹ sílẹ̀ fún mi láìnídìí, Olúwa, tí mo ti kó sí nígbà ìmọ̀, Olúwa bàbá fàánú fà mí jáde, ẹ̀mí mọ́ fàánú fà mí jáde. Ọmọ tí mo sọ pé ó give testimony pé daddy immigration ti approve visa mi. Ọmọbìnrin yìí, tẹ́ bá rántí program kan tá a ṣe, Ọlọ́run ó kọ́mẹ̀ntì ni. Ọlọ́run ń gbẹ́ ẹni tó kọ́mẹ̀ntì, òun fẹ́ fara hàn lóru èní pé yóò rí mi o, yóò rí Ọlọ́run ó lò mí láti fà jáde nínú kòtò tó kó sí. Ó ní bàbá, ó ní mo rí yín sà, ó ní mo rí yín, ó ní nínú ọ̀gbun tó ń jì sí, ó ní ibẹ̀ ni mo ti ní a ti yọ mí jáde. Ó dẹ̀ wá, ó ní mo rí yín sàyí ni mo rí sàyí mi kọ́ lórí Jésù lórí. Ẹ wo inú ọ̀gbun wo náà ti jù wá sí táàmọ̀. Tí ò jẹ́ ká rí ti ìṣe rere tí ń lọ tà, tí ò jẹ́ kí aláàánú wá wa rí. Ẹ ṣá wà lábí ohun kọ́lọ́run kó fọ̀run kí ọmọkùnrin. A máa ṣe mí láàánú gbogbo ìgbà tí Ọlọ́run bá fi Ọlọ́run bá fi ọ̀rọ̀ ẹ̀ ṣe àkàwé fún àwọn ènìyàn. Ẹ wo àlá ló lá, àlá lásán, àlá èmi ò sì mọ̀ rí. Ẹnìkan ló pè pé òun nídìí pásítọ̀ tó mọ pòlì kankan. Ó ní ẹni tó mọ̀ Australia ló wà o. Ó ló kọ́ sọ pé Australia kẹ̀. Ó lóun náà Australia ló wà o. Ó sì sọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tó wọ́n fi gbà pé lóòótọ́ wòlíì ni. Ó lóun sọ fún un. Ó ní ó kò gbà. Ó lóun wá ní òkè a ní program lálẹ́ yìí darapọ̀ mọ́ wa bóyá Ọlọ́run lè fara hàn. Ó ló sì ní kò burú. Ó lóun bá fún líǹkì òkè àdó ìtúsílẹ̀ ó bá darapọ̀. Ní tí ẹ̀ tí ìṣe lórúkọ Jésù àti ìwọlé sómi, mo ṣe tan kámẹ́rà lọ́lọ́ sọ mi pé wọ ẹnìkan bẹ lábẹ́ ohun yìí. A jù sí kòtò. Inú kòtò tán sọ sí, kò sì jáde ń bẹ̀ títí ilẹ̀ fi mọ́ tó fi tají. Mo ń sọ̀rọ̀ lórí kòtò. Olúwa, fi àánú gbà mí. Inú òwò ni wọ́n dẹ sílẹ̀ fún ọkàn mi láì nídìí. Kòtò wo ni wọ́n dẹ sílẹ̀ fún ọkàn mi láì nídìí. Ẹ̀mí mímọ́ gbà mí, ayérayé gbà mí. Ẹ wo ọmọkùnrin ìyàwó ẹ̀ sì pè mí, ó ní dádì, òní ni ọjọ́ àkọ́kọ́
táwọn darapọ̀ mọ́ yín ọkọ òun ni o ẹ wò bẹ́ẹ̀ ṣe sọ ọ̀rọ̀ àlá yìí ó dàbí pé ẹ wà ń bẹ̀ ní ògo ni fọ́lọ́run lókè ọ̀run ẹ lọ gẹ́ẹ̀tì omi àti aṣọ funfun tí ẹ ti wọ̀ ní tẹ́ bá ti gẹ́ẹ̀tì ẹ̀ kọ́kọ́ yín kẹ́ ẹ pè mí kí n gbàdúrà fún wọn ìyàwó lòun ti gbọ́ nígbà tí ó tọjọ́ kẹta ìyàwó pè mí dájú ẹjọ́ òun ti gẹ́ẹ̀tì omi àti àdọ́jọ́ ilẹ̀ àti aṣọ tẹ́ ẹ sọ ọkọ̀ burú ọkọ yín dà ìdí òbúké kọ́ níyà èmi mo wà ń bí sáà ọ̀yà aṣọ yẹn ẹ wọ̀ sọ́run yín kí n sì gbàdúrà kó sì bọ́ aṣọ yìí kó sì lọ sọ́ọ̀nù kó sì fi omi wẹ̀ ó tán mi ò béèrè owó mi ò béèrè nǹkan kan iṣẹ́ ìránṣẹ́ tèmi ò béèrè owó ẹni tí ò béèrè owó lọ́wọ́ rẹ tó ní kó o ṣe nǹkan báyìí kí ló dé tó o ṣe ìyàwó bá ní dádì wọ́n ti sùn wọn náà sùn kẹ̀ wọ́n sì ń jí wọn lójú oorun kò burú o wọ́n bá jí ẹ pè mí ihò wọ́n ń wá bíbélì ní ẹja sí psalm 35 verse 7 psalm 35 verse 7 psalm 35 ẹ jẹ́ ká ṣí psalm 35 verse 7 ó ní nítorí pé ní àìnídìí ni wọ́n ń dè àwọn wọn sílẹ̀ fún mi wọ́n ń wá ihò sílẹ̀ fún ọkàn mi ní àìnídìí ọmọkùnrin yìí ìyàwó ẹ̀ tó bá ti jí kò burúkú ẹ pè mí èmi ò kú lọ ibì kankan mo wà ń bí ó tó bí ọjọ́ 5 àbí 6 ìyàwó bá tó pè mí dádì ẹ jọ̀ọ́ mo ti ń drive lọ́wọ́ ni ṣùgbọ́n torí pé mo rí pé ó jẹ́ emergency ló jẹ́ ń gbé kọ́ ẹ̀ ló ó ní dádì ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà gbàdúrà sómi yìí wọ́n á lò ó mo ní ọkọ yín kọ́ wọ́n parí ìjà fáwọn kan ń ta èmi ń ṣe wòlíì elékìsà mi ń ṣe wòlíì èlébí mi ìbéèrè owó lọ́wọ́ ẹ̀ fílẹ̀ tó bá ti ṣe tán tó fẹ́ gbàdúrà kó pè mí níwájú Elédùmarè gbogbo tí mò ń sọ fún yín kò pé ọ̀sẹ̀ 2 tó fi bẹ̀rẹ̀ àìsàn ẹni tó wá ní kí wọ́n darapọ̀ mọ́ kí àánú wá pè mí pé dádì ẹjọ́ ẹ bá ṣàánú wọn wọ́n mọ̀ tí ń gbé káàkiri báyìí wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ àìsàn dádì kò mọ̀ lè dá dúró mọ́ Olúwa o mo ní kò burú tó bá di Monday kí wọ́n pè mí wọ́n wá pè mí ní Monday hello sir kí ló dé tẹ́ ẹ pè mí látijọ́ yìí dádì ẹjọ́ ṣàṣàánú mi dádì ẹjọ́ ṣàṣàánú mi ẹ má jẹ́ n kú dádì ẹjọ́ dádì ẹ gbà mí dádì ẹjọ́ dádì ẹ ṣàánú mi dádì ẹjọ́ dádì ẹ gbà mí ẹ yẹ jẹ́ àgbàdua ìtí àwọn kan wà tí ò yí àwọn ènìyàn pé wòlíì yàtọ̀ sí pásítọ̀ ẹlòmíì tó bá ń sọ ó máa ń rò pé bóyá yìí wọ́n ń fọ́nu ni iṣẹ́ wòlíì àti iṣẹ́ pásítọ̀ yàtọ̀ síra wọn àwọn ẹ̀mí kan wà tó máa ń bá wòlíì ṣiṣẹ́ tí wòlíì bá rí ìran tó bá sọ pé ó yá ṣe nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ kó o sì ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ oníkòburú èmi ó gbàdúrà torí mi ò fẹ́ jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ó yá ẹ ṣe báyìí ẹ̀yin tèmi wọ́n nínú Ọlọ́run gbogbo ohun tó fi lálàá tá a fi ṣe gbàdúrà wọ́n parí ìjà wọ́n ti sùn kò pósù kan tó fi jáde láyé Bíbélì ní wọ́n ń wá ihò sílẹ̀ fún mi wọ́n ń wá ihò sílẹ̀ fún nítorí pé ní àìnídìí ni wọ́n ń di àwọn sílẹ̀ fún mi wọ́n ń wá ihò sílẹ̀ fún ọkàn mi ní àìnídìí ihò wo lèmi àti ẹ̀gán ti kó sí tá a mọ̀ tá a fura sí ẹjá sọ fún Olúwa pé Olúwa fàánú yọ mí jáde ihò tí ò jẹ́ kí olùrànlọ́wọ́ wá mi rí ihò tí ò jẹ́ kí aláàánú wá mi rí ihò tá jù mí sí tí mi ò fi rọ́mọ gbẹ́jọ́ Olúwa fàánú gbé mi jáde ẹ̀yin ogun ọ̀run ẹ fàánú gbé mi jáde ẹ̀mí mẹ́ fàánú gbé mi jáde ẹ gbàdúrà àlákòókò mọ́ nítorí tọlọ́run ẹjá gbàdúrà yìí ẹjá sọ fọ́lọ́run ibi tá a bá gbàdúrà yìí dé ibẹ̀ la bẹ̀rẹ̀ ní next week Wednesday Psalm 35 yìí a ó fi gbàdúrà títí tí ó fi tán ni tá a fi kà tán tá a fi dé Psalm 35 verse 28 tó parí ẹ̀ a ó continue ní Wednesday Psalm 7 la dé lónìí nítorí pé ní àìnídìí ni wọ́n ń dè àwọn wọn sílẹ̀ fún mi wọ́n ń wá ihò sílẹ̀ fún ọkàn mi láìnídìí ihò ìpariwo lọ̀tá wà sílẹ̀ fún mi tí mo kó sí
Ihò ìparun wo ni ayé wà sílẹ̀ fún mi tí mo kó sí? Ẹ̀yin ogun ọ̀run yẹ ẹ fà mí jáde, ẹ fà ọmọ mi jáde, ẹ fà èmi àti ìran mi jáde, ẹ fà èmi àti ìdílé mi jáde nínú ihò tí ọ̀tá dẹ sílẹ̀ fún mi. Ẹlòmíì ti kó sínú ihò. Kábíyèsí Olúwa o. Ẹlòmíì ti kó sínú ihò. Òun ló ṣe ń jìyà. Òun ló ṣe ń jìyà. Ẹlòmíì ti kó sínú ihò kò sì jáde. Òun ìwọ tó kú ònú ihò, ta ló fẹ́ wá bá ọ tó fẹ́ ràn ọ́ lọ́wọ́ nínú ihò? Ẹ dá mi lóhùn, wọ́n kàn máa yọjú wọ̀ ọ́ bẹ̀ ni wọ́n máa lọ, wọ́n máa yọjú ni. Ó yá sọ fọ́lọ́run pé Olúwa fọwọ́ agbára fà mí jáde. Ó yẹ gbàdúrà. Ẹ képe Ọlọ́run kí n tó fi àṣẹ sí àdúrà yín. Ẹ lanu ká sọ̀rọ̀ pé Olúwa mo fẹ́ máa lọ báyìí, gbogbo ihò tí ayé sọ mí sí tí ò jẹ́ rí olùrànlọ́wọ́. Ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ fà mí jáde. Ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ fà mí jáde. Ẹ̀yin ogun ọ̀rọ̀ yẹ fà mí jáde. Psalm 35:7. Ihò wo ni ayé sọ mí sí tí mi fi rí olùrànlọ́wọ́? Ẹlòmíì ihò tá sọ sí ní àìsàn, kó máa ṣàìsàn. Wọ́n máa wá diagnose oríṣiríṣi. Wọ́n máa ní rí cancer, wọ́n rí kinní kan, wọ́n rí gbá nínú ihò tá sọ sí ni. Níbi ihò, inú ihò burúkú, ihò tí wọ́n fẹ́ kó rí olóore. Ẹja bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ihò wo la sọ mí sí? Ihò wo la sọ mí sí? Ihò wo la sọ mọ́ mi sí? Ọmọ tí ò gbọ́nà, inú ihò wo la sọ sí? Olúwa ihò ìparun, inú ihò ìparun wo Olúwa ni ọ̀tá dẹ sílẹ̀ fún mi tí mo ti kó sí? Ẹlòmíì ihò tó kó sí ni ihò oúnjẹ. Lórúkọ Jésù lọ́jọ́ Friday ẹ gbọ́ tí Ọlọ́run fẹ́ bá wa sọ nípa ihò àwọn tó ẹ̀mí tó gbé èèyàn mì, ẹ̀mí tó gbé ògo èèyàn mì, tó gbé èèyàn mì tògótògó. Àwọn kan wọ́n ní ó jẹ́ torítorí, ó gbé mì torítorí. Kí lẹ rò pé wọ́n mì? Agbára burúkú, agbára ayé burúkú ni. Ọjọ́ Friday ṣùgbọ́n lẹ́nìí sọ fún Olúwa pé Olúwa ihò wo ni wọ́n gbé mi jù sí? Ihò wo ni ihò ìparun tí ayé sọ mí sí? Ihò àìsàn wo ni wọ́n sọ mí sí tí àìsàn fi ń gbowó lọ́wọ́ mi? Olúwa gbà mí, ẹ̀mí mọ́ gbà mí. Ihò wo la sọ mí sí tó jẹ́ pé tí n bá ti dáwọ́ lé nǹkan mi kì í ṣe àṣeyọrí? Ihò wo la sọ mí sí tó jẹ́ pé ìṣòro ni mo fi ń lo ní ayé? Olúwa ẹ gbà mí. Ẹ wò ẹ kàn rẹ́ lómi lórí Facebook, rest in peace, rest in peace, I lost my sister, I lost my friend, kò yẹ kí wọ́n tì kú. Tí máa ń wọ ẹlòmíì bẹ́ẹ̀ Ọlọ́run sọ pé wò ó kò lè gbàdúrà ni. Àwọn tí ò gbàgbọ́ tí Sátánì mú lọ ni. Má pìtì wọn gbàdúrà ni. Nàláì ni wọ́n ń pe ọlọ́ọ̀rọ̀ mi ní Sátánì. Ẹ̀rẹ́ lómi wọn ni ọmọ kékeré wọ́n ní rest in peace. I lost my boss today. I lost my mommy today. I lost my sister today. Ìtí ò yẹ kó máa ṣẹlẹ̀. Ìtí ò yẹ kó kórí bẹ́ẹ̀ nítorí pé a sọ wọ́n sínú ihò. Àwọn náà sì lè gbàdúrà nítorí pé àwọn wòlíì èké ti jẹ́ kí wọ́n gbàgbé nípa agbára Ọlọ́run. Wọn ò mọ̀ pé agbára Ọlọ́run wà. Wọn ò mọ̀ pé tó bá yẹ kó ọmọkùnrin gbàgbọ́ ni. Ìlú ọjọ́ tí mo ti dé yá ẹ lọ gbé omi àti aṣọ funfun. Ẹ lọ ṣe bẹ́ẹ̀ gbọ́. Ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ mi, ọmọ ìyá mi. Ṣe bẹ́ẹ̀ gbọ́ testimony ẹ̀. Àbẹ́ ẹ̀gbọ́n testimony ẹ̀. Ọlọ́run yọ pásọ̀ lòun náà. Ká ló sọ pé rìdíìmù lòun àbí fọ́sùkọ̀ àbí CAC lòun àwọn ìṣerú ẹ̀. Ó sọ fún mi láti nǹkan dìde ìṣẹ́jú kan ni torí àìgbọràn ni. Ọlọ́run tó àṣírí ogun fún yín ṣùgbọ́n ẹ gbàgbọ́, ṣùgbọ́n Ọlọ́run yọ yín tẹ́ ẹ gbàgbọ́. Ó gbàdúrà fáwọn ìdílé kan. Ó ní jọ̀ọ́ rẹ̀ mí, ọkọ mi, ìní lọ́jọ́ kẹta bá ń fàṣẹ sí. Èmi sì fẹ́ dá wọn lóhùn. Torí ẹni tí Ọlọ́run lò láti pè mí pé Jésù fẹ́ lò ọgbà Jésù ni. Mo ń wò pé àdúrà ò ní ẹni tó gbà wà kékeré tí bá ń gbàdúrà bẹ́ẹ̀ mọ̀ rò pé ó ti ya wèrè. Ẹmọ kékeré tí wọ́n bá léèyàn gbàdúrà tí ó gbàdúrà tí ó sọnù tẹ́ẹ̀ ní gbọ́n kankan mọ́ yóò kàn mọ́ wọ́n á wò kí àǹtí aṣẹ́wó lè mi fẹ́ fi á ní ọkọ mi bá ń pàṣẹ sí ìjọ. Mo á ní lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni mo rí aṣọ funfun wọ́n nà kan sí mi wọ́n sì tún na dúdú sí mi. Aṣọ dúdú ọ̀fọ̀ rèé níwájú ta ni. Àǹtí mo kàn yádùúrà padà ni. Ọlọ́yà àwọn náà lẹ́nu pé àdúrà ọmọ làwọn ń gbàdúrà kó fàṣẹ sí. Àdúrà ikú ló bẹ̀rẹ̀ sí gbà. Wọ́n ní ẹ wò ẹ lọ ra aṣọ funfun àti dúdú kan kẹ̀sì gẹ́ẹ̀tì omi. Aṣọ tẹ́ ẹ wọ̀ rí ni o. Ṣé rí dúdú yìí tẹ́ bá ti rà kẹ́ pè mí. Ó yá ẹ fi nu ara yín látòrí dẹ́sẹ̀. Mo sì gbàdúrà. Ó yá ẹ lọ sọ́nù ni funfun yìí. Ẹ wá lọ fomi ìwẹ̀ ẹ wá wọ funfun padà pé Olúwa ra ìyè padà sínú ayé mi. Ọlọ́run yọ tó ṣe. Ó ṣe gbogbo nǹkan yìí tó ọ̀sán ọjọ́ náà lè jò yọ sí nínú yàrá lórí bẹ́ẹ̀dì. Ó lóun ti sùn lọ. Ẹ̀mí náà sì ní lajú wo nǹkan tó wà níwájú ẹ̀. Ó sì rí ejò tó ṣẹnu báyìí. Ó lóun rí bọ́ látòrí bẹ́ẹ̀dì òun pariwo. Kò tí ì tán o.
ó pa àwọn èèyàn kan bó pejò wọ́n pejò títí ejò disappear òun bá ní ilé yìí ṣèjò lásán ẹ bá gbé bíbélì mi ó bá ní kí gbogbo ọkùnrin tó ń bá òun pejò kan bọ́ta òun bá wà nù yàrá ó tilẹ̀kùn òun gbé bíbélì ó yá ló sì yọjú gọ́lọ́ níbi tó wà wọ́n bá pè wọ́n kó yẹ máa bọ̀ òní ẹ bá ń pa wọ́n bá pa rò bó ti tán ẹni wọ́n jọjà tọ́jọ́ ní misunderstanding tó sì ti parí ìjà ló lóun lọ patí ẹ wò wọ́n bíbélì yẹn àwọn tó sọ pé àwọn kan ọpọlọ wọn ti kú wọn ní bíbélì àwọn kan ló kọ bíbélì ó ní nítorí pé ní àìnídìí ni wọ́n ń di àwọn sílẹ̀ fún wọn wá ìwò sílẹ̀ fún ọkàn rẹ láì nídìí ó bá dé ẹran yìí ẹran dídí ni patí lòun ti gbé bọ̀ ó yẹ ìwò ẹtọ wo ó dùn ẹtọ wo wọn lọ́wọ́ ní àwọn ò ní tọ́ wò ẹ̀mí yẹn kàn tó àwọn àdìbò àwọn ò ní tọ́ wò àwọn ò fi ṣe ọbẹ̀ ni bó ṣe lọ tán báyìí làwọn bá pa àwọn ọmọ pé ẹpajá wa wá wọn bá dẹran lẹ̀ fàjá ibi tí ajá ti jẹran ibẹ̀ náà ló kú sí wọn ní kò pa àwọn lẹ́yìn ọ̀sẹ̀ kan ló bá pa àwọn ẹ̀lò ṣẹ́yìn lẹ́ ń sọ̀rọ̀ wọn lára ṣé ẹ̀dá nọ́mbà àwọn ọmọ ni èmi mò ń sọ̀rọ̀ ó rò pé ẹlòmíì ni ó gbé pó ti kú àìmọye tí wọ́n ti padà nù bẹ́ẹ̀ I lost my sister rest in peace my friend rest in peace kí lè mọ̀ tó pa wọ́n wọ́n ń dẹ ìwò sílẹ̀ fún ọkàn wọn ní àìnídìí nítorí pé àwọn náà ò mọ Jésù ó tún lọ bẹ́ẹ̀ o ní tí mo sọ fún yín láàrin ọ̀sẹ̀ méjì ni o ọ̀sẹ̀ tó tẹ̀lé àwọn olè bá dé lóru a parí prógrámù báyìí tán náà ni lóru ní Nàìjíríà níbi aago 2 tá a máa ń parí prógrámù Nàìjíríà lóru lọ́ba ní kàn tún gbàdúrà díẹ̀ sí o wọ́n náà kàn gbọ́ gbà lára lẹ́kùn ó yá bring your money bring your àwọn olówó ní táwọn ní wọ́n gba gbogbo ẹ̀ wọ́n gbé wọ́lẹ́ẹ̀tì àwọn lówó wà nù lé wọ́n ní kíní kan àwọn kò sówó nù lé ẹgbẹ́ ní tẹ́ ẹ bá fẹ́ gbé ẹ ṣàmọ̀ lọ wọ́n ní ọmọ àwọn kan bá ní ẹ fi mọ́mì mi lẹ̀ o ẹ fi mọ́mì mi lẹ̀ o wọ́n náà bá ní ó yẹ yìnbọn fọ́mọ yìí wọ́n náà bá dìde pé bẹ́ẹ̀ bá fi pọ́ mọ́ àwọn oníkẹ́ ẹ̀yà apá wọ́n ní kan bá ní ó yá shoot that woman ó kàn disturb wa síbí kò tí ẹ̀ kó àwọn oníyàn kan wọ́n náà kàn pariwo Ọlọ́run òkè àrí ìtúsílẹ̀ gbà mí wọ́n ní kan lára wọ́n sì ní ẹ fi woman ilẹ̀ ẹ fi ilẹ̀ ẹja lọ wọ́n sì rọra bọ́ọ̀tà wọ́n sì lọ kó wá sọ pé ṣọ́ọ̀ṣì wa kì í raṣọ dúdú fi gbàdúrà ṣọ́ọ̀ṣì wa kì í raṣọ funfun fi gbàdúrà àti ìdájú ṣùgbọ́n ìgbọràn ni Ọlọ́run yọ yín ní ń bò sọ fáwọn báwọn kọ̀ọ̀kan wò pé ṣọ́ọ̀ṣì àwọn kì í ṣe irú nǹkan báyìí ọlọ́pàá bá ní ṣọ́ọ̀ṣì àwọn ṣe léyìí o ọmọ ìyá àwọn ló sọ ló fún mẹ́sẹ́jì òun ó ṣe Ọlọ́run yọ yín àìmọye tí àìgbọràn ti padà nù bẹ́ẹ̀ àìgbàgbọ́ wọ́n ti wo pé gbogbo wòlíì tẹ́ bá rí lórí Facebook ló lè èmi èlò mo béèrè rí lọ́wọ́ èèyàn pé yá mo gbàdúrà fún orí ìyanu ó yá mo wó wá láíláí Ọlọ́run ní jẹ́ ẹlòmí ó bẹ̀ ní àkáǹtì gan mi ò ní fún ẹjá sọ fọ́lọ́run pé Olúwa gbogbo ìwà ayé tí mo ti kó sí nígbà èwe tí mi ò mọ̀ gbogbo ìwà ayé tí mo ti kó sí nígbà tí mi ò fura Olúwa fàánú gbé mi jáde ẹ̀mí mọ́ fàánú gbé mi jáde ayérayé fàánú gbé mi jáde ọba àwọn ọba fàánú gbé mi jáde atóbijù fàánú gbé mi jáde ẹ̀mí mọ́ fàánú gbé mi jáde ẹjá gbàdúrà ẹlòmíì mọ̀mọ́ kan wà àdúrà kan tí mo gbà sómi tí mo ní kẹ́nìkan kan má lò máa gbàdúrà sí ẹ mọ́ tí lómi yín o ẹ pè mí tá a bá lẹ́yìn jọ́ kejì kí n gbàdúrà sómi kẹ́ ẹ tó lò mo ṣe ń gbàdúrà lọ́lọ́run sọ fún mi pé ó yẹ ẹjá jọ gbàdúrà ẹ ní ìsìnkú ọmọ Ọlọ́run sì sọ fún mi pé ọmọ ó ní mọ̀mọ́ ẹ ní ìsìnkú ọmọ ọjọ́ tí mo gbàdúrà ọjọ́ kejì lọ́mọ wọn ní accident ọmọ ó ní accident wọ́n bá sáré pè mí pé dádì ẹ ti gbàdúrà fún mi lánàá pé mi ò ní sìnkú ọmọ Olúwa mo dúpẹ́ ẹ dúpẹ́ náà ni síbẹ̀ gbàgbọ́ ẹjá sọ fọ́lọ́run pé Olúwa bí mo ṣe ń lọ ìjẹ́ kí n rí ọwọ́ agbára rẹ ilẹ̀kùn àánú tó ti ṣí fún mi má jẹ́ kó tún tì mọ́ ní orúkọ Jésù kò tì ní tì mọ́ mo pa á láṣẹ lórúkọ bàbá mo pa á ní àṣẹ lórúkọ ọmọ mo pa á ní àṣẹ lórúkọ ẹ̀mí mọ́ gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí bó ṣe ń lọ ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó ṣí fún ọ ojú rere àánú tó ṣí fún ọ lórúkọ Jésù Kristi kò ní tì mọ́ láti òní lọ gbogbo ibikíbi tí ayé ti dẹ ìwò sílẹ̀ fún ọkàn rẹ èyí tó kó sí ni èyí tí wọ́n ṣe ń dẹ lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù ọ̀run fọwọ́ agbára gbé ọ jáde lórúkọ Jésù Kristi ọ̀run fọwọ́ agbára gbé ọ jáde ọ̀run fi ọwọ́ agbára gbé ọ jáde
ọ̀run fi ọwọ́ agbára gbé ọ jáde lórúkọ Jésù. Gbogbo àwọn tó gbógun tì ọ́ náà ti gbógun tì ọ́ sẹ́yìn, àwọn tó tún gbógun lọ́wọ́lọ́wọ́, àwọn tó tún fẹ́ gbé ogun lórúkọ Jésù, ọ̀run yóò bẹ̀rẹ̀ sí gbógun tì wọ́n nílé bàbá rẹ, nílé ìyá rẹ, nílé ọkọ rẹ, nílé ìyàwó rẹ, níbi iṣẹ́ rẹ, nílùú ìbò tó wà, níbikíbi tó ti gbóhùn mi, ọ̀run bẹ̀rẹ̀ sí gbógun tì wọ́n. Mo lo Psalm 35 mo fi gbàdúrà fún omi tó gbé sílẹ̀, ọwọ́ agbára ẹ̀ má kó wọnú omi yìí lọ lórúkọ Jésù. Gbogbo tó ń gbàbọ̀dẹ̀ nínú ayé rẹ láti òní lọ kò tún gbàbọ̀dẹ̀ mọ́. Gbogbo tó gbàbọ̀dẹ̀ oṣó, tó gbàbọ̀dẹ̀ àjẹ́, gbogbo tó gbàbọ̀dẹ̀ lẹ́bọlọ́ọ̀gùn, gbogbo tó gbàbọ̀dẹ̀ mèrè, gbogbo tó gbàbọ̀dẹ̀ ewé àtegbò nínú ayé rẹ láti òní lọ kò tún gbàbọ̀dẹ̀ mọ́ lórúkọ Jésù. Omi tó gbé sílẹ̀, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wọnú ẹ̀ lọ. Gbogbo ibikíbi tí a ti sọ sí kòtò tó ti wọnú àìsàn lónìí lórúkọ Jésù, ọ̀run wò ọ́ sàn. Gbogbo ibikíbi tó ti ṣe àṣetì, gbogbo ibikíbi tí wọ́n ti ní òní ṣe àṣeyọrí láti òní ló yá bẹ̀rẹ̀ sí ṣe àṣeyọrí lórúkọ Jésù. Ìwọ tó ń gbọ́ mi, ìwọ ọmọ mi, àṣetì ò tún dé bá ayé rẹ mọ́, àṣetì ò tún dé bá ayé ọmọ yìí mọ́ lórúkọ Jésù. Ò tún sunkún lórí ọmọ yìí mọ́ lórúkọ Jésù. Ẹni tó gbaṣọ lára rẹ lọ́kànjọ́ òru lónìí lórúkọ Jésù, ọ̀run fẹ́rù ẹni bẹ́ẹ̀ ṣẹ̀ sí, á dá aṣọ ìpadà lórúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tó gba ọmọ lọ́wọ́ rẹ lójú oorun lórúkọ Jésù, á dá ọmọ ìpadà fún ọ lójú ayé lórúkọ Jésù. Ò ní sọmọ nù lórúkọ Jésù, ò ní sọmọ nù lórúkọ Jésù, ò ní sọmọ nù lórúkọ Jésù, ò ní sọmọ nù. Gbogbo ìwọ tó rí pé o ṣubú lójú oorun ò lè dìde, àmọ́ ní mo pa á láṣẹ, ọwọ́ agbára tó wà akéde nínú òkú, ó yá kó wá orí kó gbé ọ dìde lórúkọ Jésù, kó wá orí kó gbé ọ dìde lórúkọ Jésù, ó yá kó wá orí kó gbé ọ dìde, ó yá lórúkọ Jésù kó gbé orí kó gbé ọ dìde. Gbogbo ibikíbi tó ti ṣókùnkùn nínú ayé rẹ lórúkọ Jésù, ọ̀run tàn mọ́lẹ̀ sí láti òní lọ lórúkọ Jésù, ọ̀run tàn mọ́lẹ̀ sí láti òní lọ. Tá a bá rí ẹnikẹ́ni tó tún dìde ogun tì ọ́ nílé bàbá, tá a bá rí ẹnikẹ́ni tó dìde ogun tì ọ́ nílé ìyá, tá a bá rí ẹnikẹ́ni tó dìde ogun tì ọ́ níbikíbi, ní orúkọ Jésù, ọ̀nà wọn kó dàbí ìyàngbó, kí áńgẹ́lì Olúwa kó máa lépa wọn, afẹ́fẹ́ Olúwa kó máa kọlù wọn ní orúkọ Jésù, ní orúkọ Jésù, afẹ́fẹ́ Olúwa kó máa kọlù wọn lórúkọ Jésù. Ìdààmú kó dé bá wọn lórúkọ Jésù, ìdààmú kó dé bá wọn ní orúkọ Jésù, ìdààmú kó dé bá wọn. Gbogbo ẹnikẹ́ni tó ní ó ṣe lásán ni nínú ayé yìí lórúkọ Jésù, ọ̀run tilẹ̀kùn rere mọ́ wọn lórúkọ Jésù, ọ̀run tilẹ̀kùn rere mọ́ wọn. Gbogbo ìwọ tá a ti fi ọwọ́ ayé kàn pé ò ní ṣe rere lórúkọ Jésù, mo mú ọwọ́ náà kúrò nínú ayé rẹ lórúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí ṣe rere lórúkọ Jésù, bẹ̀rẹ̀ sí ṣe rere. Bí Ọlọ́run ṣe sọ pé ọdún yìí ọdún àṣepé ni, gbogbo tó ti ṣe láṣetì, ọ̀run bẹ̀rẹ̀ sí ṣe láṣepé nínú ayé rẹ lórúkọ Jésù, ọ̀run bẹ̀rẹ̀ sí ṣe pé láṣepé nínú ayé rẹ. Gbogbo ìwọ tí wòlíì ti sọ̀rọ̀ òdì sínú ayé rẹ, gbogbo ìwọ tí wòlíì ti ríran òdì sínú ayé rẹ lórúkọ Jésù, á fagilé lónìí. Ẹ̀jẹ̀ ẹ̀mí mímọ́ ó fagilé lónìí, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó fagilé lónìí. O ò tún kúkú òjijì mọ́, o ò tún ṣàìsàn òjijì mọ́ lórúkọ Jésù. Ó ti rí bẹ́ẹ̀, àdúrà rẹ sì ti gbà, ó rí ọwọ́ Ọlọ́run. Afẹ́fẹ́ tí ó máa fẹ́ nínú ilé rẹ lónìí, afẹ́fẹ́ ìrànlọ́wọ́ ni. Afẹ́fẹ́ tí ó máa fẹ́ nínú ilé rẹ lónìí, afẹ́fẹ́ ìtura ni. Afẹ́fẹ́ tí ó máa fẹ́ nínú ayé rẹ láti òní lọ, afẹ́fẹ́ ìwòsàn ni. Ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa, ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì gò ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí fi ògo fún Ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí fi ògo fún Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lónìí lórúkọ Jésù, yóò dára fún yín. Ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi share program yìí, yóò dára fún yín ní orúkọ Jésù. Ẹ ó sì rí àánú gbà ní ọjọ́ Wednesday tó ń bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká mix ẹ̀, ẹ jọ̀ọ́ ní dédé àkókò tá a bẹ̀rẹ̀ yìí náà là á bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday tó ń bọ̀. A ó bẹ̀rẹ̀ láti Psalm 35:8, Psalm 35:8. Ẹ sọ fún àwọn ènìyàn, èmi náà tún announce ẹ̀ ní ọjọ́ Friday. Ẹ jẹ́ ká lórúkọ Jésù, a ó sì rí ààyè, àní rí ìdíwọ́, àní rí ìdènà, àní rí wàhálà, a sì ní rí ìdààmú lórúkọ Jésù. A ó gba àgbáyọrí àdúrà. Àdúrà ló ń gbà o, agbára kọ́ o, àdúrà ló ń gbé èèyàn borí gbogbo ogun o, kò ń ṣe mímọ̀ ṣe wa o, àdúrà ni o. Ẹ jẹ́ ká tẹra mọ́ àdúrà wa, ẹ jẹ́ ká tẹra mọ́ àdúrà. Àdúrà ló ń gbé èèyàn dìde láàrin àwọn ọ̀tá, àdúrà ló ń gbé èèyàn borí o, kò sí tí àdúrà kì í ṣe. Ẹ jẹ́ bá ti ń gba àdúrà báyìí, ẹ jẹ́ ká máa ní sùúrù fún Ọlọ́run lórúkọ Jésù. A ó sì rí ọwọ́ Ọlọ́run nínú ayé wa, a ó rí ògo Ọlọ́run nínú ayé wa. Ojú òní tì wá, ọdún àṣepé lọ́dún yìí ó jẹ́ lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tó máa ń gba ire dànù mọ́ yín lọ́wọ́, ọ̀run yóò fi wọ́n sínú ìdè lórúkọ Jésù. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo wa pé bá a ṣe ń lọ, tí ọ̀sẹ̀ ṣe ń parí lọ, ayọ̀ àti àlàáfíà la fi parí ẹ̀ o, ìbùkún àti ojúrere Ọlọ́run la fi parí ẹ̀ o. Iṣẹ́ yín ò ní dòkú o lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣòwò lórúkọ Jésù, iṣẹ́ kékeré owó ńlá lẹ́mọ̀ bá wọn ṣe o. Bẹ́ẹ̀ ṣe ń ta ọjà ẹ máa rí ọjà tà, bẹ́ẹ̀ ṣe ń rà ẹ máa rí rà lórúkọ Jésù. Ilẹ̀kùn àánú yóò ṣí fún yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìjọba ẹ ò ní dáràn o, iṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdá ọba kò ní ṣáyé lórúkọ Jésù o.
gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ àdáṣe ilẹ̀kùn àánú ó ṣí fún yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò ẹ ò ní rájò kẹ́ gbé sájò lórúkọ Jésù. Ìdààmú tó wà lájò, àìsàn tó wà lájò kò ní kọlù yín, kò ní kọlù ọmọ yín lórúkọ Jésù. Lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí ẹ ó ra àánú gbà o. Gbogbo ẹ̀yin tí ẹ sì ń ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn lórúkọ Jésù, mo pa á láṣẹ lórúkọ Jésù, ẹ̀yin ló di ẹni tó ní tiyín o. Ẹ ò ní ṣẹrú lórúkọ Jésù. Ògo yín tẹ́ fi ń ṣẹrú lábẹ́ ènìyàn, ọ̀run yóò fà àánú sílẹ̀kùn àánú fún yín. Ẹ ò ní fi ògo yìí ṣẹrú mọ́ lórúkọ Jésù. Lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí ilẹ̀kùn àánú yóò ṣí fún yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń súre fún orí òkè àánú ìtúsílẹ̀, ire láti ọ̀run wá yóò máa jẹ́ tiyín náà lórúkọ Jésù. Lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí wọn a ó sì gbogbo ẹ̀yin tá a pàdé láyọ̀ àtàlàáfíà láìpẹ́ láì jìnnà lórúkọ Jésù. Yóò dára fún wa lórúkọ Jésù, a ó sì ra àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pàdé mi ẹ máa múra lẹ̀ díẹ̀. Mo ń fi sáì mo ń sọ fún yín díẹ̀ nu o. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kájọ ríra Nàìjíríà ẹ máa múra díẹ̀ lẹ̀. Àwọn èèyàn fẹ́, àwọn kan bẹ̀rù pé dádì ẹ má jẹ́ ó jẹ́ àsìkò tí mi ò ní lè wálé o, ẹ má bínú. Ẹ̀yin tí ẹ bá kì í ṣe pé bóyá ti fẹ́ sí orí òkè, ṣùgbọ́n mo fẹ́ àwọn iṣẹ́ kan wà bẹ́ẹ̀ tí Ọlọ́run fẹ́ kí n ṣe kan tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan míì, òun ni mo fẹ́ lọ ṣe. Ṣùgbọ́n tó bá ti tó àkókò màá jẹ́ kẹ́ ẹ mọ̀ lórí gúrùpù, especially ẹ̀yin tẹ́ wà ní outside Nigeria, ẹ̀yin lè mọ gbáradì kájọ pàdé kájọ gbàdúrà. Ẹ̀yin náà wà mọ̀ pé àdúrà ń gbà, ẹ mọ̀ pé agbára Ọlọ́run wà lórí òkè àánú ìtúsílẹ̀. Ọlọ́run tó ra ilẹ̀ 1 acre tó sọ di 3 acres láìsí wàhálà, láìsí ìdààmú, láìsí ìjọ̀gbọ̀n, láìsí ogun. Ẹni tó ṣiṣẹ́ ń bẹ̀ gan lásán tíyàwó ti wà lórí àìsàn fún odidi ọdún 3, Ọlọ́run ní kí ní kó bu yèèpẹ̀ bẹ̀ kó lọ dá sí àtiwọlé orí òkè, ó sì ṣe bẹ́ẹ̀. Ó dádì ìyàwó ẹ̀ tí n bá pè é ṣe ẹ̀rí yóò ṣe máa ṣe ṣàṣà láì fún lówó láì fún ní nǹkan kan, ojoojúmọ́ ló ń lọ bẹ̀ lọ mọ́nítọ̀ tó wà ń bẹ̀. Ó ní òun rí ọwọ́ Ọlọ́run sà. Ẹ tó ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́mọ ìlẹ̀kẹ̀ kó sí nínú etí, ó bá fẹ́ yọ ó bá kó sínú etí lọ. Wọ́n bá ní wọ́n ọ̀pẹ́rẹ́tì ẹ̀ mọ́ ní ẹ sì ṣiṣẹ́ lórí òkè àánú ìtúsílẹ̀, wọ́n ọ̀pẹ́rẹ́tì kẹ́ wọn bówó tẹ́ tún gbà lọ́wọ́ mi lórí òkè àánú ẹ tún lọ fi ṣe ọ̀pẹ́rẹ́tì rárá o. Ẹ lọ sórí ọ̀tà ẹ lọ béèrè tẹ́ ẹ fẹ́ ń bẹ̀. Kó tó kúrò lórí ọ̀tà ló ti pè mí pé wọ́n mà ti yọ̀ lẹ̀kẹ̀, wọ́n ní lẹ̀kẹ̀ jáde fún rẹ̀, yóò jáde fún rẹ̀, tó jẹ́ agbára Ọlọ́run bẹ́ẹ̀. Àìmọye nǹkan lèmi náà fẹ́ ṣe tí bàbá mi ò ní mọ̀ ṣe bẹ́ẹ̀, ó nígbà tó bá dórí òkè ikú tó ṣe. A ó pàdé láyọ̀ àtàlàáfíà lórúkọ Jésù, a ó sì ra àánú gbà lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lè wá, tẹ́ ẹ bá wà ẹ wà lórí afẹ́fẹ́, ẹ darapọ̀ mọ́ wa náà lórí afẹ́fẹ́. A jọ gbàdúrà ń bẹ. Àdúrà àkọ́kọ́ èmi náà ò débẹ̀ rí, ẹsẹ̀ mi ò kan bẹ̀ rí. Ìgbà tí máa débẹ̀ ni ó jẹ́ ìgbà àkọ́kọ́ náà mo sì fẹ́ kó so èso rere nínú ayé mi àti ẹ lórúkọ Jésù. A ó sì ra àánú gbà, ìyanu Ọlọ́run yóò sì ṣẹlẹ̀ lórúkọ Jésù. Ìbùkún Ọlọ́run yóò máa jẹ́ tiwa. Ìdààmú àti wàhálà kò ní dé bá orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù. Ìdààmú àti ìṣòro kò ní dé bá orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù. A ó ra àánú gbà o. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ má jẹ́ á rẹ̀wẹ̀sì nínú àdúrà. Àsìkò tó rẹ̀wẹ̀ ẹ jẹ́ á gbàdúrà, àsìkò tó dára wá yá ẹ jẹ́ á gbàdúrà, àsìkò tí nǹkan ń dùn ẹ jẹ́ á gbàdúrà. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá nítorí ti Ọlọ́run, ẹ jẹ́ ká gbàdúrà. Lásìkò tí nǹkan ń dùn ẹ jẹ́ ká gbàdúrà, àsìkò tí nǹkan ò dùn ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ má jẹ́ á dájọ́ sí àdúrà, ẹ jọ̀ọ́. Èṣù tó ń dẹ gan, èṣù ń ṣọdẹ àwọn ènìyàn. Ẹ jọ̀ọ́ lórúkọ Jésù, ibi ò ní jẹ́ tiwa o, ibi ò ní jẹ́ tiwa o. Àdúrà 30 days wa lórí ogun ìfàsẹ́yìn ó ń lọ lọ́wọ́ o. Ní ọjọ́ Friday aago 10 Nigeria time ó ní o. Ẹ jẹ́ ká pàdé lórí afẹ́fẹ́ ní ọjọ́ Friday aago 10 Nigeria time ó ní o. Àdúrà lórí ogun ìfàsẹ́yìn. Ogun ìfàsẹ́yìn kí là ń gbàdúrà lé lórí báyìí? Agbára tó ń gbé èèyàn, agbára tó ń gbé ògo mi. Kí ni wọ́n gbé sínú mi tí ò jẹ́ kí ògo farahàn? Kí ni wọ́n gbé sínú mi tí ò jẹ́ kí n ráàánú gbà? Kí ni wọ́n gbé sínú mi tó ń gba àdúrà mi? Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ ń sọ, ṣùgbọ́n torí a gbé ọ̀rọ̀ sínú ènìyàn ó sì ń ṣa gbogbo ọ̀rọ̀ yìí jẹ́. Agbára òkùnkùn kábíyèsí Olúwa o. Àwọn tó bá ti rìn jáde sínú ayé dáadáa ó mọ nǹkan tí mò ń sọ. Ẹ jẹ́ á pàdé lọ́jọ́ Friday, yóò dára fún wa lórúkọ Jésù. Orúkọ mi ò yí padà o, èmi náà ni Prophet Remi láti orílẹ̀-èdè Australia. Yóò dára fún yín. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ń lò fún wa lórí òkè àánú ìtúsílẹ̀, ẹ ò ní dààmú lórúkọ Jésù, ẹ ò ní rí wàhálà lórúkọ Jésù. A ó sì mọ ara àánú gbà o. Ojú ò ní tì wá o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á ṣọ́ra fún àwọn wòlíì èké, wọ́n kún orí afẹ́fẹ́ o.
ẹ jọ̀ọ́ ẹni tó bá ní kẹ́ mọ́ wá lórúkọ òkè àánú ìtúsílẹ̀ mi ò béèrè owó lọ́wọ́ ẹnì kankan o ẹ jọ̀ọ́ ẹ má fún ẹnì kankan lówó o mo bẹ̀ yín o mi ò tọrọ owó lọ́wọ́ ẹnì kankan o bí n bá fẹ́ ra nǹkan tá a bá fẹ́ ṣe nǹkan lórí òkè àánú ìtúsílẹ̀ ẹ sọ máa sọ pé tó bá láàánú tó bá ní ẹ̀tọ́ Ọlọ́run bá fi ọwọ́ tọ́ lọ́kàn ó ṣe so kí n tì tó sọ bẹ́ẹ̀ mo fẹ́ káwọn èèyàn ó jàǹfààní nǹkan kan lọ́wọ́ Ọlọ́run ni àìmọye nǹkan tí mò ń dára tí mò ń dá ṣe ń bí fúnra mi tí mò ń ṣe lórí òkè fúnra mi tí mi ò béèrè kankan ṣùgbọ́n tí n bá fi lè sọ mo fẹ́ káwọn kan náà ó jàǹfààní Ọlọ́run ni ó sì dára fún yín bẹ́ẹ̀ ṣe ń ṣe lórúkọ Jésù àìmọye nǹkan téèyàn ń ṣe tọ́lọ́run ra ikú àti àìsàn dànù kúrò lórí ènìyàn kì í ṣe gbogbo nǹkan ni pé mo fún Ọlọ́run lówó owó náà ni ó sì dá padà fún mi rárá o kò ṣe bẹ́ẹ̀ o yóò dára fún yín lórúkọ Jésù gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún wa lórí òkè àánú sílẹ̀ Ọlọ́run ó máa lò yín sí o ẹ ò ní kú sọ́nà bí efi o a ò ní ṣọ̀jọba ọ̀run o ohun tó jáde tí ká máa lé o ní ìjọba ọ̀run o ìgbélé ìdúró lẹ́ni time ẹ jẹ́ ká má jìyà láyé ká tó lọ jẹ lọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ ẹ wò bẹ̀rẹ̀ program ẹ lọ gbọ́ ẹ̀yin tẹ́ ṣe ń wọlé sórí afẹ́fẹ́ ibi tá a ti bẹ̀rẹ̀ ni pé kí ni ohun tó ń dí wa lọ́wọ́ kí ló ń gbógun ti wa ẹ̀ṣẹ̀ á máa gbógun ti ènìyàn ẹ jẹ́ ká yẹra fún ẹ̀ṣẹ̀ yóò dára fún wa lórúkọ Jésù a ó sì ra àánú gbà o lórúkọ Jésù ní ọjọ́ Friday àwọn testimony wa a ó ṣe ìwọ tó bá ní testimony náà before Friday send ẹ̀ sí wa yóò dára fún wa lórúkọ Jésù a ó sì ra àánú gbà o gbogbo ẹ̀yin tẹ́ tí ní testimony kó tó di ọjọ́ Friday mo pa á láṣẹ sínú ayé yín testimony tí yóò gba omijé lójú yín testimony tí yóò gba ẹ̀rín lẹ́nu yín ó yá ẹ gbà á lórúkọ Jésù 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 ohun tẹ́ ẹ ti ń retí tí ẹ ti sọ̀rọ̀ ìtínú ohun tẹ́ ẹ ti ń retí tẹ́ ẹ rò pé kò ní ṣeé ṣe kó tó di ọjọ́ Friday mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ilẹ̀kùn àánú ṣí fún yín lórí ẹ̀ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè àṣẹ tó fún mi tó fi pè mí mo pa á ní àṣẹ náà ni lórúkọ Jésù ó yá ẹ rí gbà 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 kò ní rẹ̀ yín o orúkọ Jésù kò sì ní sú yín ó ti rí bẹ́ẹ̀ o ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ó dàárọ̀ lórílẹ̀‐èdè Australia o káàsán níbi tí ẹ ti bọ́ mẹ́sìn káàárọ̀ o ṣùgbọ́n lórílẹ̀‐èdè Australia mi ó dàárọ̀ ni o ó dára fún yín lórúkọ Jésù Kristi Olùgbàlà ó dàárọ̀.